ìbílẹ̀ rédíò nìkẹ́ máa gbọ́ ní tilé tókó nìkẹ́ máa gbọ́. Nìkẹ́ máa gbọ́ o ìbílẹ̀ rédíò ètò tó lóyìn fáwọn ìbílẹ̀ rédíò òkè òkè lẹ́yẹ fọ́ọ̀mù lókè lókè lẹ́ máa lọ. Tẹ bá fẹ́ polówó ọjà tàbí tẹ bá fẹ́ ṣe ìṣòwò òkè òkè láyé fọ́ọ̀mù òkè òkè láyé fọ́ọ̀mù ìbílẹ̀ rédíò òkè òkè lẹ máa lọ. Ètò tó dára ní o fẹ́ polówó ọjà, ètò tó dára ní ìbílẹ̀ rédíò tó lágbára ní tó bá fẹ́ tajà ṣọ́ọ̀tì kan sí wa ìyẹn ní Bedford High Street nọ́mbà 89 Bedford lawa ìyẹn nílùú London. Ó yá ìbílẹ̀ rédíò ètò tó dára ní iléeṣẹ́ tó bá fẹ́ ṣòwò ṣáàtì kan sí wa ìbílẹ̀ rédíò iléeṣẹ́ tó dára ní tó bá fẹ́ tajà ṣáàtì kan sí wa. Ìbílẹ̀ rédíò ní ìbàjẹ́ àmì ní ti lọ́gbọ̀gbọ̀ ìbílẹ̀ rédíò ní ẹ máa gbọ́. Ìbílẹ̀ rédíò látọwọ́ ìyá Ìbàdàn ní ìbílẹ̀ rédíò òun ní kẹ́ máa gbọ́. Ìbílẹ̀ rédíò tiwantiwa ní ìbílẹ̀ rédíò wọ́n máa lẹ́yìn látọwọ́ ìyá Ìbàdàn òun ní kẹ́ máa gbọ́. Ìbílẹ̀ rédíò tiwantiwa ní lámìlú nǹkan àyíndé ìyá Ìbàdàn nìbàdàn nílé olúyẹ̀ mi ọmọ yẹn bí jẹ̀ká ọmọ àfikà fọ́ọ̀rẹ̀ wọn Ìbàdàn mẹ́ta àbàjá kò ṣe kára jùlọ lọ́jà ìlú ìbíkún olóòjò ògùn kẹrin lójú ògùn ìbílẹ̀ ráyé òun mo ní kò ní ìbàjẹ́ o lọ́la ọlọ́run ẹni bò jẹ́ tẹ́gbà gbọ́ gbìgbì tẹ̀wẹ̀ bá ń gbọ́ pẹ́pẹ́pẹ́ ẹ̀dàgbà bá ara gbọ́ ìbílẹ̀ rẹ̀ tí ó wà lọ́run o. Ó kárí ayé everybody ló dẹ̀ ń gbọ́. Wọ́n gbọ́ ńlá ìjà wọ́n gbọ́ nínú yíyí òde kárí àgbáyé ìbílẹ̀ rédíò. Omi ilẹ̀ títí láàmì ilé ìkọ́ aláìní ẹ̀rọ àgbọ̀ ìbílẹ̀ rédíò àti ìbílẹ̀ rédíò àti Ìbàdàn àti Ìbàdàn ìbílẹ̀ rédíò kò ní bàjẹ́ lábẹ́ wọn lọ. Èmi bá jẹ́ níbẹ̀ o, àyèdè mo jẹ́ níbẹ̀ o. Ọlájídé wọ́n gbè mí sórí prógrámù wájẹ̀ ìyá Ìbàdàn ló ń ṣọ̀la òun ló ń ṣọ̀la ìyá Ìbàdàn wọ́n wá sọ pé ìwọ̀kọ̀ ọlọ́run ní ìwọ̀kọ̀ ọlọ́run ní ìbílẹ̀ rédíò ẹ̀yìn kọ́ ọlọ́run ní ẹ̀yìn kọ́ ọlọ́run ní lágbọ́ ọlọ́run ní bàbá o. Òun ní kí ọmọ wò lọ́gbọ́gbọ́jọ́ tẹ bá ti fẹ́rẹ́ sórí ètò ìyá Ìbàdàn lẹ máa rí o. Ó yá ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ àwa wà fún yín o ìbílẹ̀ rédíò ẹ má gbé kúrò ń bẹ̀ o gbogbo gbà oníkẹ́ máa gbọ́ ẹ ṣé gan-an. Ètò tó dára níjọ máa gbé kúrò níbẹ̀ máa yí kúrò níbẹ̀ o ìbílẹ̀ rédíò yìí ti gbogbo wa ní. Ẹ mú gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí gbòdéwọ̀n tí a lè lọ àjò máa lè dàbí ilé ìbàjẹ́ ká sọwọ́ pọ̀ ká fìlò ṣọ̀kan gbé kéwì gbé. Tiwantiwa ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò ló ń kí yín o ìbílẹ̀ rédíò ló ń kí yín o tiwantiwa jà fún ló ń kí yín ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò ló ń kí yín o. Ìyá Ìbàdàn kí ló wọ̀ yẹ lọ́kọ̀ tó bọ̀ lọ́nà apẹ́mẹ́sì ìbílẹ̀ rédíò àwọn àmì bẹ́ ọjọ́ fún ọmọ pàmò ìbílẹ̀ rédíò bí ọdún bí bọ́ sí tiwantiwa tàbí dàbí táwọn ọ̀tọ̀. Olùgbà mo tọ́ ọgbọ́n ìjà ọ̀rọ̀ ọmọ ìyá ọ̀rọ̀ Ìbàdàn ẹgbẹ́ tó máa yẹ bí jábọ̀ ẹgbẹ́ mi tó kọrin àtàyà aláàbò òmùlẹ́wọ̀n lóbi túnbẹ̀ ìdọ́ǹtè ìyá Ìbàdàn tó ń wọ́n ní àwọn yìí ẹ̀wà kí tọ́tò fún wáyé ayé ló mú ẹ náà sọ̀rọ̀ ọ̀gbọ̀n sọ̀rọ̀ oníkùnrin ìwúrẹ́ ní bàmá
mo fi ń jẹ́ ọgbọ́n tí mo fi ń tóbi tí mo fi ń jẹ́kẹ́lẹ́ tí mo fi ń jẹ́gbẹ́ tí mo fi ń jẹ́ ọ̀ ẹnu àwọn ọmọ àmàmí ọ̀ ẹ máa sọ mọ̀ bí alábíà ni mo fi ń ṣàdúrà ọ̀ ìyá àbádàn ò ní ipò ìyá àbádàn ò ní ìwọ̀n ọjọ́ tí ó tàà tán ní ọjọ́ ká máa lè ẹ̀ka ká máa lè ẹ̀rùn àyà àwọn ọ̀táwọn tó ní ọjọ́ ká máa lè kọjá ká máa lè ẹ̀rùn màmá wọ́n lé ẹ̀tí tí wọ́n lè rẹ̀ ní ayọ̀ rẹ̀ wọ́n lé ẹ̀tí tí wọ́n lé ẹ̀dí kù tí ó gbó dẹ́kun tí ó gbó ẹ̀rùn màmá. alájà kò kí ṣe Nàìjíríà ní. ẹjẹ́ wọ́n ṣe kó bàjẹ́ òun lórí ìdílé rédíò lórí ìyá Ìbàdàn ọ̀tá wá ṣe kó bàjẹ́ ò mo sọ fún orí pé ọ̀tá wá ṣe kó bàjẹ́ kó lè bàjẹ́ ìrọ̀ lọ̀tá pa. Àgbáláyé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojúmọ́ rẹ lónìí. kì í ṣe mímọ̀ ṣe wá kì í ṣe agbára wa la fi wà lókè pẹ̀lú ní orí ọ̀fẹ́ náà la rí gbà èyí náà lèmi ṣe ń dúpẹ́ ni mo ṣe ń kí Ọlọ́run ọba mi òṣùbà rẹ̀ ràbàǹdẹ̀rẹ̀ fọlọ́run ọba mi òyígìyígì àwọ̀ mọ́ ṣe é gbé ipá tó borí ipá agbára tó borí agbára ọba mi ọ̀kan kókó kì ọba ti kàmọ́láyà kàǹkà bí òkè ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyà tí ọ̀rọ̀ ọmọ lájò wọlé dé ni bàbá mi ọlọ́run gbogbo tí yọmọ rẹ̀ nínú ọ̀fìn ọba tó
fọgbọ́n mọ gbá orí, ọba tó mọ rí ìjímèrè tí ò gbọdọ̀ túká, ọba tó fomi lọ́gbọ́lọ́gbọ́ tó fi sínú abiyamọ tó fi sínú obìnrin báyìí, ó sì dọmọ ó fún lójú ó fún nímú ó fún lẹ́nu, apá ẹsẹ̀ ń bẹ́ẹ̀ ó sì sọ mi lọ́gbọ́lọ́gbọ́ ó sọ dọmọ. ọlọ́wọ́ bá mi ìbà rẹ náà lónìí, mojúbà rẹ lónìí o, kí bà mí kó ṣe kó má ṣe wù mí lónìí lórí ètò. Òkè níwájú Sẹ́rúbábélì tá lẹ́ni níwájú ọlọ́wọ́n ọba mi, ìbọ̀wọ́ ọlọ́run bá ti ní bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè yí padà, bọ́lọ́wọ́n ọba bá ti ní kó wá bẹ́ẹ̀ náà ni ó wà, bó bá ti ní kó lọ ó ń lọ náà nu. ọlọ́wọ́n ọba mi àpàṣẹ wá, ọba tí pàṣẹ lórí gbogbo àwọn ẹ̀dá, ìbà rẹ náà lónìí torí pé òní bí n bá ti pè ọ́ oníbẹ̀ náà ló mọ̀ dá lóhùn. lórí ètò náà ni mo tún ti wà yìí, lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá tó fìdí kalẹ̀ gbìn sílùú UK nílùú London. níbẹ̀ náà ló ti ń dún tó ń dùn tí gbọ̀ngbọ̀n ti ń kan sí. pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lórí pírẹsẹ̀ntà yín náà rẹ̀ àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rẹ̀ ti pàṣíwájú bàbá ajímọ̀tọ́rẹ́ ẹ̀jẹ̀ one fún gbogbo UK pátápátá. níbẹ̀ náà ló ń kí yín pé ẹ̀kú dédé àsìkò yìí ṣe dáadáa lábá yín ṣàlàáfíà náà lẹ́yìn náà wà. gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá, gbogbo ẹ̀yin sùìtì ẹ̀yin bèbí, gbogbo ẹ̀yin bọ̀bọ̀, gbogbo ẹ̀yin tèmi, gbogbo ẹ̀yin ti pẹ́pẹ́ dem gang gangan, ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, ẹ̀ṣẹ́ àti mọ ẹ̀yin gangan lẹ́yìn wọn nífẹ̀ẹ́ lòmí ìṣe yín. lórí ètò náà láwa ẹ̀yin níbi tí ó ti máa kán gbọ́ngbọ́n, tí ó ti máa sín pẹ́pẹ́, níbi tí ó ti máa yátayà ọlọ́run tó máa ní pẹ́pẹ́ lórí ètò lẹ́ni. níbẹ̀ náà láwa èyí tí gbogbo ẹ̀ tó ti ń skin gbá kan jù kan. bẹ́ẹ̀ náà bá ti ń wò ó, ẹ máa bá mi share rẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ bá wà lórí Facebook wa, ẹ bá mi share rẹ̀ fáwọn èèyàn yín, ẹ share fáwọn loved ones níbi káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò. iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà láwa yìí, ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com, ẹ lè máa gbọ́ wa lórí tuning radio, ẹ search tuning lórí apps yín lórí Play Store àbí Apple Store, ẹ tẹ́ bá ti download ẹ search ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa ketekete lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa, lórí péèjì wa ìbílẹ̀ rédíò UK ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ náà ẹ sì máa wò wá lórí ètò. mo kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá mi nínú ilé, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà onílé àlejò, mo kí yín lọ́ba lóyè mo kí yín o, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, gbogbo ẹ̀yin sànmọ́rí aláfẹ́, mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin àfá, gbogbo ẹ̀yin ajígbọ́tọ̀ ọlọ́run ọba pátápátá, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mo kí yín o wípé ẹ kú dédé àsìkò yìí. òní náà ni ọjọ́ sátidé ọjọ́ 17 nínú oṣù kejì ọdún 2018, òní ni 17/2/2018, òní náà ni ọjọ́ sátidé. mo kí gbogbo wa wípé happy weekend to you all pátápátá níbikíbi tí ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ mi. ọlọ́run bẹ́yìn náà bá ti ń gbádùn ẹ máa jíjà ẹ níbikíbi tí ẹ bá wà tẹ́ bá ti ń gbọ́ wa tẹ́ ń wò wá. Fàájì òpin ọ̀sẹ̀ náà lélẹ́yìí, Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká. abala àkọ́kọ́ náà la pè ní Fàájì Unlimited, níbi tá a ti máa ń fi orin ọlọ́kan ọ̀jọ̀kan tá a ti máa fi ń gbádùn ara wa lórí ètò, tá a fi jọ máa ń kíra wa. ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí, ẹ láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́, ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí, ìyẹn ní abala Fàájì Unlimited. abala òṣèré ìlú mọ̀ká, níbẹ̀ láti máa ń gba àwọn àlejò, àwọn olórin kàǹkà, àwọn òṣèré orí ìtàgé tá a ti máa ń gbà wọ́n lálejò lórí ètò. ètò tòní yóò láti kẹ yóò pọn ọmọ yóò tún falanta dání. ọlọ́run ẹ̀yin náà ti mọ bá a ṣe máa ń jọ ń ròòlù ẹ̀ lọ́sẹ̀ẹ̀sẹ̀, bá a ṣe jọ máa ń jíjà swaga wa. ẹ̀yin tèmi gangan gbórí wọlé, ọlọ́run ẹ má jẹ́ ó dọ̀, ẹ má jẹ́ ó dọ̀, ẹ má jẹ́ ó rẹpẹtì, ẹ má jẹ́ ó sùn. torí bàbá ti ń sùn èèyàn ò ní sùn wà láì ọlọ́run, ohun yẹn gangan nìyẹn. ọlọ́run èdè ní máa pe èdè bá bẹ́ èdè, torí pé ọmọ elédè ní mí, mo médè mo dé, mo médè mo pèdè, mo médè mo mú jẹ, torí pé pípè báyìí náà là á pédé, jíjẹ báyìí náà là á jẹ dé. ọlọ́run ọba náà ló fi rán mi wà láì kì í ṣe èèyàn, torí bó bá jẹ́ èèyàn ni ó lè ní ìyá àbàdàn ọyá bá mú, àmọ́ lọ́wọ́n ọba mi náà ni, torí pé bó ti wọ ọlọ́wọ́n ọba náà ní ṣọlá. ọmọ elédè náà ní wà láì kápèdè ara kápòdè fògèrè bàbàjọ́, ọlọ́wọ́n ọba náà ni, àwa náà kọ́ ọlọ́wọ́n ọba ló ní orí bẹ́ẹ̀. mo kí gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ mi lórí ètò. ayaba ni mo ṣàwọn ọláọlá, wọ́n ní sexy ìyá àbàdàn happy weekend ma, mo kí yín ìyá mi ẹ ṣé gan ni. ayaba ni mo ṣàwọn ọláọlá, ìyá mi olítọ̀
Victor wọ́n ní good day my beautiful ìyá Ìbàdàn ẹ̀kú ètò. Irat Ọláìtàn Aláùsá wọ́n ní ẹ̀ka àsán ẹ̀kú ètò ìyá Ìbàdàn. Ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín o, bàbá mi Abdulaziz mo rí yín, tèmi lọ́lúwa tèmi ìyá mi gangan mo kí yín wọ́n ní ẹ̀ka àsán mà. Bàbá mi Azeez Abiola wọ́n ní welcome on program happy weekend o. Ẹ ṣé Adé Jésù májẹ̀mú ayọ̀ ẹ ṣé tẹ̀ ń wò wá. Mo súnmọ́lá Rebecca Aṣúbíòjò mo rí yín o. Ìyábọ̀dé Tóyìnké Abéjídé mo kí yín. Ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé wọ́n ní báwo ni weekend yín o ìyá Ìbàdàn tó ó sì gbàgànjù kan wà láì weekend mi ó ń dùn gbọ́ngbọ́n kan sí i. Babátúndé Fàṣọlá mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Títí Láyọ̀ last born ẹ ṣé gan ni èèyàn tèmi gangan. Ìyá mi Eunice Ọ̀ṣúndè yìí mo rí yín o ìyá mi olóríire alálùbáríkà ẹ ṣé. Irat Aláùsá ẹ ṣé wọ́n ní kàn ṣí ẹ o. Mariam Tọ́lání Ayọ̀délé mo rí yín ẹ ṣé gan ni. HRM Oyèlúdé Mákàmà mo kí yín o bàbá mi kábíyèsí kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ káṣẹ ọpẹ́ lẹ́nu kan rìn kése ẹ ṣeun bàbá mi mo kí yín káàbọ̀ sórí ètò. Akeem Adétúnjí Adéyanjú mo rọwọ́ yín ẹ ṣé gan ni. Abdulbakri Kọ́lá ọmọ owó ẹ̀yin tèmi gangan Ọlọ́run àwọn tèmi gangan nílé agbára rìn. Eunice Ọ̀ṣúndè yìí wọ́n ní ìyá Ìbàdàn ẹ káàárọ̀ happy weekend. Abdulkabir Kọ́lá ọmọ owó wọ́n ní ìyá Ìbàdàn ti Ọlọ́run tèmi lọ́lúwa tèmi wọ́n ní orí mọ́mì wa Madam Tọ́pẹ́ Àlàbí òrè tí ò kọ́mọ̀ làwọn fẹ́ ẹ ṣé. Irat Aláùsá ẹ ṣé gan ni wọ́n ní kẹ́ ẹ máa ṣíà ẹ̀ wọ́n ní kẹ́ ẹ ṣíà ẹ̀ ohun yẹn gangan nìyẹn ẹ ṣé. Ìyá mi Stella Azan Èjìrèlé JP ẹ ṣé. Fagbèrò Ọ̀làwálé mo kí yín gbogbo yín pátá náà ni mo kí káàbọ̀ sórí ètò yìí wípé ẹ kú dédé àsìkò yìí ṣe dáadáa náà lábá yín ẹ kú ojúmọ́ ire tó mọ wà lẹ́ni. Mo kí gbogbo èèyàn ọmọ ọlọ́jọ́ bí ẹni pátápátá gbogbo èèyàn ọmọ oṣù February ẹ̀yin tẹ̀ ń ṣọjọ́ bí yín lẹ́ni mo kí yín ò pẹ́ lágbára Ọlọ́run igba ọdún kan ni ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé. Mo kí gbogbo ẹ̀yin oníyàwó gbogbo ẹ̀yin tẹ̀ ń fọmọ fọ́kọ ẹ̀yin tẹ̀ ń fàyàwó fọ́mọ mo kí yín ò lágbára Ọlọ́run ohun rere náà ni ó ti bẹ̀ jáde ẹ̀yin ìyàwó òní mẹ́ni àárẹ̀ tí ó pọ̀ ńbẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo àwọn ní graduation àwọn tá à ń ṣẹ̀yẹ lónìí à ń ṣèrántí òkú àgbà wa ni lágbára Ọlọ́run ohun rere kò ní tánú ilé gbogbo wa. Mo kí gbogbo yín pátápátá nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àwọn tó tó mi àtàwọn tó jù mí lọ àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi gbogbo yín pátápátá náà ni mo kí àní tẹnu gbó bí ọwọ́ bẹ́ẹ̀ là ní tẹnu àní fẹnu kọ́ o láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín lágbára náà yóò mọ̀ júṣe fún gbogbo wa. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká òun náà láwà yìí lábala fàájì náà láwà yìí ẹ bèrè fóni tí ẹ bá fẹ́ àbáyé play lórí ètò Ọlọ́run ìgbádùn tí ò kọ́ mọ̀ under ilé fàájì níbẹ̀ gangan náà láwà yìí níbi tí fàájì ó sì máa ṣàn tí ó sì máa gbọ́mọ dání níbẹ̀ náà ni a wà yìí. Ẹ bèrè fún orin tí ẹ bá fẹ́ bẹ́ẹ̀ ni ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá níbẹ̀ náà láwà yìí níbi tí ó ti ń dún tó dùn tí gbọ́ngbọ́n tó ti ń kọ́ sí Olúwaṣeun Akínṣọ̀hún mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi share ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò ẹ láǹfààní láti bèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí. Ìyá mi wọ́n làwọn fẹ́ Tọ́pẹ́ Àlàbí oore tí ò kọ́mọ̀ lèmi náà ń fẹ́ kọ́lọ́run kó foore wá mi rí kó foore wẹ́yìn náà rí níbikíbi tẹ́yìn náà bá wà ẹ dúpẹ́ fọlọ́run ẹ dámúso ẹ dáńsíá ẹ jó sọ́lọ́run lọ́rùn ìrònú ọ̀kájọ wà láì ẹ̀mí tó jẹ gbèsè náà ní ọ̀sán wọ́n mọ̀ pé gbogbo ohun tó kù tá à ń fẹ́ náà lọ́lọ́run ọba yóò ṣe fún wa nírọ̀rùn pẹ̀lú ògo Ọlọ́run ọba lórí ètò náà láwa yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní wà láì àṣẹ̀mẹyẹ bọ̀ lápò náà ni dúdú ni funfun ni kò sẹ́ni tó sì lè sọ ẹ jẹ́ kájọ máa róòlù ẹ̀bọ̀ náà kí gbogbo ẹ̀ kó máa pẹ́pẹ̀ mọ́ra wọn ẹ̀ kó máa ní sọ́ọ̀sì kó máa níyọ̀ lórí ètò ẹ̀ ṣáà mọ̀ bó ṣe lọ lórí ètò yìí. Ìyá mi Tọ́pẹ́ Àlàbí oore tí ò kọ́mọ̀ òun náà ni wọ́n láwọn fẹ́ lórí ètò oore tí ò kọ́mọ̀ pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí òun náà rèé. Bàbá mímọ́ mo wá dúpẹ́ èmi náà wá dúpẹ́ tèmi. Oore tó ṣe láyé wa ó pọ̀ ó dúpẹ́.
mo kí yín ẹ káàbọ̀ sórí ètò lẹ́yìn náà tí ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí. ó ṣẹ́gun fún ọ ó dá ẹlẹ́rìí àjọ wọ́ndáfù ó máa bẹ́ lọ sùn ó bí ní pọ́tẹ́ǹtì ó bí ní pírẹ́sẹ̀ǹtì wá sọ pé wá sọ pé ó àwa nìyẹn ó a dúpẹ́ ó àbá ọ̀tá ayé kò jẹ́ kọ́kọ́ ó ṣe ìyá ayé kò jẹ́ kó ti yọ ṣubú ó ṣe ìwà ẹbí ẹ mọ́ nígbàdé ìgbà ó ṣe wọ́ndáfù ṣe bíútífù ṣe yìí. lórí ètò náà lọ́wọ́ yìí ọlọ́run ọba mi ó beautiful ó wonderful kò sẹ́ni tá a lè fọlọ́run ọba wé lórí ètò níbẹ̀ náà láwà níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò mo rí yan tèmi kábíyèsí Fash mo kì í yín o ọba mi kábíyèsí mo kì í yín kábíyèsí Fash mo kì í yín wípé ẹ kú weekend ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tẹ̀ tí wò wá lórí ètò níbẹ̀ náà láwà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò abala fàájì unlimited níbẹ̀ náà láwà yìí níbi tí a ti jọ ń gbádùn ara wa ẹ láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín ká àbáyín kí àwọn èèyàn yín lórí ètò bóyá ẹ ti ríra sí pé abáwọn èèyàn yín tó ń ṣayẹyẹ tí ẹ fẹ́ kí wọn kú weekend abẹ́ fẹ́ kí wọn ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín ká lórí ètò níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí níbi tó ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó ti kàn sí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ ti yín báwo lẹ̀yin ṣe ń ròlù weekend yín kábíyèsí Fash wọ́n ní longest time ó ga bàbá mi ọlọ́run kọ́lọ́n kó ṣàánú fún wa ni wọ́n ní ìyá àbàdàn longest time ẹ̀ ṣe ìyá mi Bísọ́lá Àfẹ̀sọ̀ mo rí yín ẹ káàbọ̀ sórí ètò báwo ni weekend ti yín báwo lẹ̀yin ṣe ń ròlù ẹ̀ níbo ló ka yín mọ́ níbo lẹ̀yin wà báwo lẹ̀yin ṣe ń rò weekend yín ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí níbo lẹ̀yin wà inú ilé lẹ̀yin wà ni ẹ wà níbi iṣẹ́ ni abẹ́yìn tí ẹ wà nílé ẹ wà ní kíchìn ní tẹ́ ti ń po gbogbo ẹ̀pọ̀ ẹ ṣáà mọ̀ àròpọ̀ mẹ́fọ̀ọ́ àfàtàsí fepo sí káfíyọ̀ sí kí ó ṣàlédùn náà ní kí dádì kan ṣàlérí nǹkan jẹ tó bá jẹ́ pé bẹ̀lẹ̀ yìí wà ẹ̀yẹ kan ṣáàgbé sí mi létí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń rò lọ́dọ̀ yín lórí ètò náà láwà yìí fàájì unlimited àti labala òṣèré ìlú mọ̀ká. Hallelujah, oh, hallelujah. Hallelujah, oh, ní Jésù lógo. Àwa àjogún ikú látọ̀dọ̀ Ádámù. Àwa ti rí ewu lọ́dọ̀ Jésù Olúwa. Hallelujah, oh, hallelujah. Bàbá aláwọ̀ ó lè lágbára láyé sẹ́. Agbára ayé lásán ni. Bí wọ́n bá tàn ẹ́ kó má ṣe tanra rẹ jẹ. Agbára oníṣègùn, agbára tayé lásán ni. Jésù ti fẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà o. Ẹ ò rí bí Olódùmarè ti tóbi tó. Àní Jésù yìí o, aládé wúrà làlágbára tómi gba agbára lọ́wọ́ mú. Ìyìn yẹ ilé rẹ̀. ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbáyín ká ẹ béèrè fún orin tí ẹ bá fẹ́ àbáyín play lórí ètò. Ìyìn yẹ ilé rẹ̀ o, arúgbó ọjọ́. Bàbá tó ń dá ayé sí o, bàbá rere. Ìyìn yẹ ilé rẹ̀, Ọlọ́run àràbà ríbi. Ògo yẹ ilé rẹ̀, àgbàlagbà òye. Ìyìn yẹ ilé rẹ̀ o, arúgbó. lórí ètò náà lọ́wọ́ yìí mo rí báwo lẹ̀yin ṣe ń ròlù weekend yín báwo ni gbogbo ẹ̀ ṣe ń dùn lọ́dọ̀ tí yín ẹ jẹ́ rí gbọ́ lórí ètò ẹ rí wípé nílé iṣẹ́ wa ń bì yìí ẹni wà lórí ètò náà ni pé kí n máa fún yín nígbádùn mọ̀bí inú yín bá ti ń dùn tara yín bá ti ń yá òun náà ní gbìyànjú tiwa pé kínú yín máa dùn kára yín máa yá òun náà ní gbìyànjú tiwa lórí ètò nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà lọ́wọ́ yìí tiwantiwa lára àgbà yìí dá torí Ọlátèmítọ́pẹ́ ọmọ yẹn ni mo rí yín ẹ káàbọ̀ sórí ètò níbẹ̀ náà láwà yìí níbi tó ti ń dùn ẹ̀yin náà já mi sí ẹrẹ́ mi sí ẹjẹ́ mọ̀ bó ṣe ń lọ lọ́dọ̀ yìí bàbá mi ọba kábíyèsí Fash wọ́n ní please help me to play Dare Melody wọ́n ní Dare Melody gangan òun náà ni àwọn fẹ́ mo mọ̀ pé èèyàn ti Dare Melody gangan òun ni ti kábíyèsí Fash àwọn tèmi gangan nìyẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àdúpẹ́ ọba Fash wọ́n ní kí a fún àwọn ní Dare Melody ẹ̀yin náà bèrè fóònù tí ẹ bá fẹ́ lórí ètò àbáyín play rẹ̀.
Dára mélòdì náà rèé tí wọ́n pè ní ọba ìyanu ìyá mi ó lítọ̀ wọ́n ní orí bẹ́ẹ̀dì ló ká mi mọ́ ìyá àbàdàn wọ́n ní ẹ bá mi kí gbogbo àwọn ọmọ wọ́n ní ẹ bá mi kí àwọn ọmọ onígbàgbọ́ ọmọ onígbàgbọ́ gbogbo àwọn ọmọ lẹ́yìn onígbàgbọ́ wípé for this Lent period Almighty God will see us through amen o tí ẹ bá ń gbọ́ ìyá mi ó lítọ̀ wọ́n ní kábàwọn kí gbogbo àwọn ọmọlẹ́yìn onígbàgbọ́ pátápátá wípé wọ́n kú ti àsìkò lẹ́ǹtì yìí ṣẹ́yìn náà ń gba lẹ́ǹtì gbogbo ẹ̀yin èèyàn wa nínú ilé gbogbo àwa kìrìsìtẹ́nì ṣẹ́yìn náà ń gba lẹ́ǹtì ṣé lẹ́ǹtì ń lọ ṣé mú díẹ̀díẹ̀ ṣé mú lẹ́ǹtì díẹ̀díẹ̀ ọlọ́wọ́n ọba yóò gbà ní oore fún wa o ọlọ́wọ́n ọba á jẹ́ kí ẹ̀mí wa kó gbàjá láṣẹ Èdùmàrè ìyá mi Bísọ́lá Afẹ̀sọ̀mórí yín ẹ káàbọ̀ sórí ètò abala fàájì unlimited náà láwà yìí abala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láti máa ń gba àlejò lórí ètò yìí tá a lálejò mi lórí ètò yìí tá a lẹni tí a fẹ́ gbà lálejò lórí ètò yìí mi ò ní tí ìfẹ́ báyìí nígbà tí àkókò bá tó ẹ rí àlejò mi lórí ètò Dáre Mélòdì náà lélẹ́yìí ọba ìyanu. Ọlọ́run ọba náà lójú orí bẹ́ẹ̀ fún wọn ẹlòmíì náà sì wúlò èyí tó jẹ́ wípé òun náà ṣì ń bẹ lọ́hùn Ọlọ́run ọba mi náà ló ṣe gbogbo ẹ̀ àmọ́ wa tí a bá wà lókè pẹ̀ tá à ń mí tá à ń rìn tí wọ́n fomi sí wa lára tá à fẹ̀jẹ̀ sí wa lára ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ já mọ́ dúpẹ́ fọlọ́run. ẹ ṣeun kábíyèsí fàṣ wọ́n ní thank you so much ìyá àbàdàn ẹ ṣe gan ni Fausat Badmus mo rí yín ẹ káàbọ̀ sórí ètò kábíyèsí Ọlámilékan Saheed bàbá mi mo kí yín o kàdé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ Bọ́lá ọmọdé ni mo rí yín o ìyá mi ẹ káàbọ̀ sórí ètò yìí. wọ́n lẹ́ni tó bá mọ lóró ní ọmọ pẹ́dá ọlọ́wọ́n ọba bá ẹni tá a fún lọ́mọ tí àṣà náà wà láì bẹ́yàn bá fún bígbà tó lè kó ni lẹ́rù lọ ni ẹni tó wá jẹ panla tó tí ọ̀tá yín wà láì ó ń tọ̀ wọn ò lè mọ pẹ́dá ẹ jẹ́ káwa náà mọ dúpẹ́ ní gbogbo àyè ní gbogbo ipò tá a bá wà ká mọ dúpẹ́ fọlọ́wọ́n ọba ṣé towó tí ò tí ì dé ṣé ti ṣẹ́tà àti ìrí ṣé tọmọ ni gbogbo ẹ̀ pátá lọ́wọ́n ọba mi ó ṣe láì nídà kankan sí ẹ ṣe ká mọ dúpẹ́ fọlọ́wọ́n ọba níbi tí ó bá wa débi tó mú wa lọ àti ibi tó ti ń bá wa bọ̀. ẹ ṣeun ìyá mi Eunice Ọ̀ṣúndẹ̀ yìí wọ́n ní mo fẹ́ orin ayéfẹ́lẹ́ Yínká ayéfẹ́lẹ́ ìyá mi ó ní tọ̀ wọ́n ní mo dúpẹ́ Olúwa ó ṣé èmi náà dúpẹ́ tèmi ẹ̀yin náà dúpẹ́ tìyín fọlọ́wọ́n bá. ẹ ṣeun ṣeun ìyá mi Títílayọ̀ Sàlámì mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò àwọn tèmi nílùú Cairo gangan nìyẹn ẹ ṣeun ẹ̀yin tèmi kò ní bàjẹ́ láíláí. èmi ló ní bí àti ìṣòro rẹ̀ lọ́yọ̀ọ́.
gbogbo ogun ayé ẹ̀wọ́jà máa sọ̀rọ̀ fún agbára ọlọ́run ẹ ṣeun títí láyọ̀ sàlámì wọn ní I thank God for all he has done ọ̀pọ̀ ẹni fọlọ́wọ́n ọba ìyá mi Crown Adéoyè ó sọjọ́ mẹ́ta o ṣe dáadáa náà lẹ́wà ìyá mi Abímbọ́lá JP Àkàndé wọn ní ẹ̀kú iṣẹ́ o ẹ ṣeun mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlúmọ̀ọ́ká níbẹ̀ náà la wà yìí ta ti ń dún tó ti ń dùn. orí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa níbi tó ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó ti ń kàn sí i níbi tí a ti mẹ́tò wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan ìyá mi wọ́n làwọn fẹ́ Yínká Ayéfẹ́lẹ́ wọ́n ní làwọn fẹ́ lórí ètò ẹ̀yin náà béèrè fún orin tí ẹ bá fẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò ẹ kí àwọn èèyàn yín lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbáyín ká àbáyín kí àwọn èèyàn yín ẹ sì lè béèrè fún orin tí ẹ bá fẹ́ àbáyín play lórí ètò. ìyá mi Eunice Ọ̀ṣúndèyí wọn láwọn náà ń dúpẹ́ tàwọn bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ mọ dúpẹ́ tiẹ̀ ní èèyàn gbọ́dọ̀ mọ fi orí Ọlọ́run ọba kéèyàn mọ fi hàn ní gbogbo ìgbà ká mọ forí Ọlọ́run ọba hàn torí pé Ọlọ́run ọba mi ọba tó ń ṣoore ní gbogbo ìgbà ni Ayéfẹ́lẹ́ ọ̀nà rèé fún ìyá mi Eunice Ọ̀ṣúndèyí. ó ṣe é gbé ni ẹ jẹ́ ká máa fọpẹ́ fọ́lọ́wọ́ ọba ní gbogbo ìgbà ẹ má jà á máa rò wípé ìta àbẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run kò kú tún sì ṣe káwá ní ó dìgbà tó bá tó ṣe ká tó dúpẹ́ ẹ jẹ́ máa dúpẹ́ oore àìtí rí bí Bíbélì náà ti sọ Kùránì náà wí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ oore tá àti rí inú ìjẹ́ fọ́lọ́wọ́ ọba kó tètè ṣe ní kíákíá. Tàbí kẹ́ béèrè fún orin tí ẹ bá fẹ́ á bá yín play ẹ̀ lórí ètò á sì bá yín kí àwọn èèyàn yín.
ṣépò tá a wà léṣin leléyìí ṣáyé ipò tá a wà lọ́dún tó kọjá ọdún méjì sísìnyí ṣépò tèmi àti ìjọ wà rèé bá a bá ti wá rántí eléyìí wípé ipò tí mo mọ̀ wà lọ́dún tó kọjá kọ́ rèé ipò tí mo wà lọ́dún méjì tó kọjá kọ́ rèé sálọ́wọ́n ọba tó sì ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kí ló wá dé tá a wá ní sùúrù tá a ní mọ̀ dúpẹ́ fọ́lọ́wọ́n ọba. ìbùkún mi olúwa ọmọ ẹgbẹ́ bàbá ti sọ mí lọ́mọ ó ti lọ́mọ. ẹ ṣeun ìyá mi irat bẹ́ẹ̀ ni ó alhamdulilayi rọ̀bìlì alamin ọpẹ́ náà lámọ̀ dúpẹ́ lọ́hùn. that's why ìbùkún mi olúwa ọmọ ẹgbẹ́ bàbá ti sọ mí lọ́mọ ó ti lọ́mọ tó ṣe yan ọkàn. àsìkò lẹ́ǹtì láwà yìí fún gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi pátápátá a ti wà lásìkò lẹ́ǹtì báyìí ẹjẹ́ á máa gbà àwẹ̀ o ẹjẹ́ gbà àwẹ̀ ẹjẹ́ bọ́lọ́run rìn ẹjẹ́ káfẹ̀mí bọ́lọ́run rìn gbogbo ohun tí à ń fẹ́ lásìkò lẹ́ǹtì yìí bá a bá fi tọkàntọkàn ṣe ẹ̀rí wípé gbogbo ẹ̀ pátá ní ó wá sí ìmúṣẹ láìpẹ́ ọjọ́. bàbá mi Jẹ̀lílì Àjàsá mo rí yín lórí ètò ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá. ó ń bẹ lẹ́yìn mi lójoojúmọ́ that's why ìbùkún mi olúwa ọmọ ẹgbẹ́ bàbá ti sọ mí lọ́mọ ó ti lọ́mọ tó ṣe yan ọkàn. ó ń bẹ lẹ́yìn mi lójoojúmọ́ that's why ìbùkún mi olúwa ọmọ ẹgbẹ́ bàbá ti sọ mí lọ́mọ ó ti lọ́mọ tó ṣe yan ọkàn. mo ní níbo lẹ́yìn wà níbo lè tó yíká yín mọ́ ẹ̀yin ẹja mi sí àbẹ́yìn tí ẹ ti wà lóde àríyá ẹ̀yin tí ń ṣe gbogbo ẹ̀ báyìí ẹ̀ tí ń bọ́lóde fẹ̀ lójú mo jẹ́rìí àwọn tèmi gan ọlọ́run sátidé ọ̀gbọ́dọ̀ lọ́mọ wọn lára abọ́lóde fẹ̀ lójú náà ni kí gbogbo ẹ̀ bá ti ń dùn títí ń rọ́ọ̀sì náà ni ẹ ti rí wọn ń bẹ̀ wọ́n ní ká bá láyọ̀yọ̀ káyọ̀ náà lè jẹ́ tiwa. ó ti lọ́mọ tó ṣe yan ọkàn ó ń bẹ lẹ́yìn mi lójoojúmọ́ that's why ìbùkún mi olúwa ọmọ ẹgbẹ́ bàbá ti sọ mí lọ́mọ ó ti lọ́mọ tó ṣe yan ọkàn. láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ àbáyín play ẹ̀ lórí ètò yìí fún ìgbádùn ọjọ́ sátidé yìí mo mọ̀ pé gbogbo wa pátápátá ó náà láti ṣe gbogbo wa pátá náà láti ṣe valentine darí ẹlòmíì rèé ọlọ́run ló ibi tára rẹ̀ kù sí onìkan ní ọmọ báyìí ẹ bá rọmọ mi báyìí nísìnyí yóò ti dàdàkúdà sínú ilé àwọn ìyá rẹ̀ ó ti gbá valentine lọ ẹlòmíì sì rèé yóò ti bára rẹ̀ ń bi tí ọ̀fẹ́ nígbà wọn bá ti ṣe valentine ẹni ẹlẹ́ni yóò yà ti yá ajá jùlẹ̀ níbì kan kọ́lọ́wọ́n bá ń ṣàánú fún wa àsìkò valentine báyìí ní ìsìn tó kọjá ẹ mọ̀ ráwọn oríṣiríṣi ikùn lẹ́mọ̀ rí tí wọ́n mọ̀ tì í ta ẹ̀yà àbàdàn wọn ní blake àmọ́rò ayé lóyún bàbá àyàwó ẹ̀ṣẹ̀ gan ni ìyá mi áíràtù àsìkò táwọn ọlọ́wọ́n ọmọ tí wọ́n mọ̀ ti kùn kí ni ẹ̀ẹ́dẹ́ bá bí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní àbọ̀ valentine ni o àbọ̀ va ni o ìtìfà aṣọ wọn dàrẹ́ o ẹ̀ẹ́rì póríṣiríṣi lẹ́mọ̀ rí ní ìsìn ìyàwó ẹlẹ́mi náà sì rèé ẹ̀ẹ́rì níbi tí ọ̀rọ̀ agbẹ́nu rọ̀ sí nígbà tó jẹ́ pé baálé rẹ̀ òdó ṣe valentine lé ipò bá yá gbogbo valentine lọ báyìí ní ìsìn baálé ò bá darí wálé ìyàwó náà ti wá wò wípé ìwọ ìyẹn tó wọ́n ṣe fún ara rẹ̀ ọkọ̀ ìyàwó mi ó ti gẹ̀gùn dọ́kọ rẹ̀ báyìí wípé ìwọ lẹ́yìn valentine yóò gbà bí valentine ṣe lọ tán ìwà dàmọ̀ nínú ilé yìí ìyàwó mi gan ó ti rẹkẹ yóò ti gẹ̀gùn dọ́kọ rẹ̀ àbí kí wá ní ìgbà kan ti gbá valentine lọ lọ́n ṣàánú fún wa. títí ayé mi ni mo máa yìn ọ́ bàbá títí ayé mi ni mo máa gbogbo. títí ayé mi ni mo máa yìn ọ́ ayé mi títí ayé mi ni mo máa gbogbo. bẹ́ẹ̀ lẹ́sìn láwọn ọkọ mi ìwọ̀n ní ti ìdarí wọlé ọkọ mi ò ní ti ìwọlé kò ní ti ìdarí
padà wálé báyìí ibi tó lọ tẹ̀bà sí ibẹ̀ náà ni ó ṣì wà ìyàwó wà mọ́ wo fòfòfò bí ṣe ń wojú wíńdò ní ọmọ ṣẹ́nu ọ̀nà àwọn baálé wọn tí ìparí valentine bí wọ́n lọ ní nígbà wọn bá parí ẹ̀ tán tí gbogbo ẹ̀ bá wá rọ̀ sọ̀mù tán ẹ̀rì wọn ṣẹ̀ṣẹ̀ wá darí wálé ẹ̀yin ọkùnrin kọ́lọ́ wọn ṣàánú yín ni sọ́dá bẹ́ẹ̀ tó sì dá bẹ́ẹ̀ ọlọ́run lọ́lẹ̀ mi yín o. Àbẹ̀kẹ́ Kẹ́hìndé àpáta ayérayé sí anet mo kí yín o mọ́dà wa ẹ kú ọjọ́ òbí ẹ dákun gbogbo èèyàn tí ń bẹ lórí ètò mo fẹ́ kẹ́ bá mi kí ìyá mi àpáta ayérayé fún ọjọ́ òbí wọn èyí tí wọ́n ṣe kọjá lẹ́nu lọ́lọ́ yìí ẹ bá mi kí wọn wípé wọn kú ọjọ́ òbí pé ẹ̀mí wọn ó ṣe púpọ̀ ọdún láyé ẹ bá mi ṣe happy birthday sí mọ́dà wa àpáta ayérayé sí anet ẹ bá mi kí wọn kú ọjọ́ òbí ẹ bá mi kí wọn torí pé gbogbo ẹni sọdún bá bá láyé kò mọ̀ dúpẹ́ fọlọ́run ni a kí yín o ìyàwó àpáta ayérayé sí anet pé lágbára ọlọ́run ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìyá mi mother prophetess Kẹ́hìndé lágbára ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó ọmọ àti àìkú ti ṣe baálé ọrọ̀ ẹ bá mi kí ìyàwó àpáta ayérayé sí anet church àwọn ni olùdarí àti olùdásílẹ̀ ìjọ àpáta ayérayé sí anet church ẹ bá mi kí wọn reverend mother prophetess Kẹ́hìndé ẹ bá mi kí màmá wa kú ọjọ́ òbí pé ẹ̀mí wọn yóò ṣe púpọ̀ ọdún láyé ẹ bá mi kí wọn ẹ bá mi kí wọn wípé wọn kú ọjọ́ òbí o pé ẹ̀mí wọn yóò ṣe púpọ̀ ọdún láyé ẹ bá mi kí wọn ẹ ṣeun ìyá mi títí láyọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá mi kí wọn yìí ẹ ṣeun. ń fọṣọ ìyàwó ń pẹ́ wọlé tó bá yóò wọ pẹ̀lú ọ̀rẹ́ rántí ẹni tí kò yé ilé aláwọ̀ má di nígbà wọn ṣe ń ta ni o torójú mi lẹ́yìn wọn ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Ọgbà àwọn tí ń sinmi relé ọkọ ojú òtẹ́yìn mọ́ bọ́mọ bá ti relé ọkọ ẹ̀jẹ̀ ajáwọ́ lẹ́yìn wọn ìyá ìyàwó mi ìbá àpótí ni ó lọ gbé jókòó lé ọkọ ọmọ rẹ̀ Ọlọ́run ṣàánú yá ọmọdé bá ti fẹ́hùn yọ fọmọ òun náà ni wọ́n á lọ jókòó yọ lọ takú bẹ̀ bá ti fọmọ fọkọ ẹ̀jẹ̀ àfihàn lẹ̀ ẹjẹ́ fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n lò gbé sí ayé wọn kì í ṣe pé káwa náà wá lọ jókòó ká lọ takú bẹ̀ ẹ ṣeun ìyá mi Olítọ̀ ìyá mi Eunice ẹ ṣé ìyá mi Alirat ẹ ṣé Alirat ẹ ṣé ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ẹ ṣé tẹ bá wa kíyà wa àpáta ayérayé sí anet church ẹ ṣé. ẹ má jẹ́ kẹ́rin oṣù èyí tí wọ́n so ẹ má ṣe jẹ́ kẹ́rin tí oṣù gbogbo èyí tí wọ́n so torójú mi lẹ́yìn mọ́ ọmọ mi jẹ́ ìgbéyàwó. ìgbéyàwó dùn lọ sí gí ọkọ tún mi gbé ara nǹkan tí a wálé ayé wá ṣe náà nù ìgbéyàwó bẹ́ẹ̀ ká fọmọ fọ́kọ ká fàyàwó fọ́mọ ara àwọn nǹkan tí a wálé ayé wá ṣe nù bẹ́ẹ̀yàn bọ́mọ bá wà bí ọba tí bọ́mọ bá wà bó bá ti bàlágà bí ọba tí ìmọ̀kọ wálé tàbí kó mú ìyàwó wálé ẹ rí wípé ọkàn àwa òbí ò ní balẹ̀ ẹ̀rí pọ́kàn àwa òbí ò ní balẹ̀ torí pé àwọn wò wípé ọmọ ètì tó lọ ní ọkọ ọmọ ètì tó fẹ́yàwó báwọn ọmọ wa ò bá sì wá mú wálé bá ẹ̀rí pé mi wọ́n mọ ṣe ní pìpìpì ẹlòmíì ò tiẹ̀ mọ ọ̀rọ̀ nípa àbọ̀mọ òun ò lè ṣe ni àbí ò lè bóbìnrin ṣe ni ẹlòmíì ò tiẹ̀ mọ àbọ̀mọ òun ò lórí ọkọ ni ìgbà tó bá tó wá mú dé báyìí lọ ẹ̀mí òbí gan ó tó balẹ̀ àmọ́ tó bá tiẹ̀ tó wá mọ́kọ tó mú ìyàwó dé àwọn tá a tún wá jòbí gan tá a bá ti ṣègbésẹ̀ tó yẹ ká gbé ó yẹ káwa náà ò tún yọkùn lọ́rùn wọn ni wọ́n ní tá a bá fàgòfẹ́gùn àáfokùn ẹ̀ lẹ́ni ẹlòmíì ó fàgòfẹ́gùn báyìí ó tún mókun ẹ̀ dání ó pọ̀ nínú àwa tá a jẹ́ ìyá ìyàwó bàbá ti fọmọ fọ́kọ báyìí àátún mókun rẹ̀ dání báyìí ni àwa lámọ̀ bá wọn darí ilé wọn bí wọ́n ṣe ń ṣe bẹ̀ àwa lámọ̀ mọ̀ bí wọ́n ṣe ń tọ́jú àwa lámọ̀ mọ̀ gbogbo ẹ̀ ní lóde kí ló dé
níwọ̀n ìgbà tán bá ti fẹ́ra wọn ká fi wọ́n lẹ̀ ká yọ̀ǹda wọn káwọn náà ó tògbé sí ayé wọn kódà bó bá tiẹ̀ wá gbé bá wa gan káwọn agbó tẹ̀ sọ fún wọn pé ẹ padà lọ ilé ẹ lọ yanjú ẹ̀ láàrin ara yín èyí tá a bá wá rí wípé ó fẹ́ kù díẹ̀ káàtó a lè ṣẹ̀ṣẹ̀ wá bá wọn dá sí i àmọ́ ẹlòmíì ẹ rí wípé àwọn òbí mi ìwọ̀n ó takú bẹ̀ ni ẹ ṣeun ìyá mi àìrà àtọ́lá ìtàn wọn ní ìyá àbàdàn thank you so much wọn ní play kàmọ́rù ààyè lóyún. ṣàánú mi kó má dùn àlejò sí ikú. ẹnu oṣù mẹ́sàn-án ọgbà ìlà yìí ṣàánú mi kó má dùn àlejò. ẹ ṣeun délé Lawal mo kì í ẹ̀ka àbọ̀ sórí ètò. ọba ìlà yìí ṣàánú mi kó má dùn àlejò sí ikú. ẹnu oṣù mẹ́sàn-án ọgbà ìlà yìí ṣàánú mi kó má dùn àlejò sí ikú. ìyàwó súnmọ́ sẹ́yìnlá yasara o àwọn agbóko tó wọ̀ lọ lẹ́nu wọn mọ́ ẹ̀rọ oṣù mẹ́sàn-án ọba ìlà yìí ṣàánú mi kó má dùn àlejò sí ikú. àwọn ọmọ tó. gbogbo àwọn tó diwọ́ disẹ̀ sínú afàsìkò ìgbàdúrà fún wọn pé láyọ̀ náà lẹ́sọ̀ agbóhùn ìyábẹ̀ náà lágbóhùn ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bímọ jòjòló pátápátá gbogbo àwọn àbúrò mi Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ Àlùkò fún ọmọ tuntun ọmọbìnrin tó náà bí òkè okú oríire bẹ́ẹ̀ ni mo sì tún kí Oyèwùmí pé òun náà kú ayọ̀ ọmọ tuntun ti ọmọbìnrin jòjòló tó lọ́n fi ta lọ́rẹ lọ́jọ́ Wednesday adúpẹ́ fọlọ́wọ́n bá àwọn nǹkan tá a mọ rírè àwọn nǹkan tá à ń bẹ lọ́n lọ́dọ̀ Ọlọ́run náà rí pé kọ́lọ́wọ́n bá kọ́ mọ̀ fún wa àwọn bí ká mọ̀ bímọ lémọ ká mọ̀ fọmọ fọ́kọ ká mọ̀ fàyàwó fọ́mọ ká mọ̀ róore bára wa ṣe àwọn nǹkan tá à ń tọrọ rèé pé ká mọ̀ bára wa ṣe kì í ṣe pé ká mọ̀ jẹra wa lẹ́sẹ̀ kì í jẹ́ pé ká mọ̀ bàtàrà wa jẹ́ kárí tẹni tó ń dá ká mọ wọ́nà bá ṣe bá tiẹ̀ jẹ́ kárí ẹni tó ń gòkè ká mọ wá bí ó ṣe já wálẹ̀ gbogbo nǹkan báyìí Ọlọ́run ọba mi ò fẹ́ ìlọsíwájú ara wa ló yẹ ká mọ̀ fẹ́ kínú wa mọ̀ dùn ká mọ̀ wá ohun rere ara wa ẹ rí wípé òun náà ni ó mọ̀ mú tẹ̀síwájú yóò mọ̀ mú lọ síwájú bá wa àní wà lójú kan gbogbo ẹ̀ ọmọ lọ déédéé torí pé Ọlọ́run ọba tó dá wa gan ó dá gbogbo olóhùn gbogbo ohun tó ń dá dáradára ni àmọ́ àwọn ọmọ ádámọ̀ àwa la mú gbogbo ẹ̀ tá a fẹ́ dorí ẹ̀ kodò kọ́lọ́run ọba kó fi re kárí gbogbo wa pátápátá gbogbo àwọn ọlọ́mọ tuntun jòjò ló mọ̀ kí yín o àtàwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ àkí gbogbo yín pátá pé ẹ̀kú ọwọ́ lómi ẹ̀yà mi àpáta ayérayé gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń kí yín lórí ètò tó ti ń kí yín tó ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí yín fún ti ọjọ́ ìbí yín ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀yin èèyàn mi tẹ̀ ń gbọ́ mi. ní má padà alábàání ẹ̀. ẹnu oṣù mẹ́sàn-án ọba ìlà yìí ṣàánú mi kó má dùn àlejò sí ikú. ìyá Ọlọ́run mo bá ẹ dúpẹ́ ìbànújẹ́. ẹ ṣeun bàbá mi Abdulganiu Kọ́mọláfẹ́ Aramọ́ni wọ́n ní ẹ kú wíkẹ̀ndì ìyá Ìbàdàn wọ́n ní mo kí gbogbo fámílì mi àtàwọn ọ̀rẹ́ mi lápapọ̀ tó tẹ bá ń gbọ́ Abdulganiu Kọ́mọláfẹ́ Aramọ́ni wọ́n ní ká bá wọn kí gbogbo àwọn ọ̀rẹ́ àwọn àti gbogbo ẹbí tẹ ẹ bá ń gbọ́ níbikíbi tẹ ẹ bá wà gbogbo ẹ̀yin ẹbí gbogbo ẹ̀yin ará àtọ̀rẹ́ wọ́n ní ká bá wọn kí yín ò wípé ẹ kú wíkẹ̀ndì o láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ̀yin náà láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí ẹ láǹfààní láti béèrè fún orin tẹ ẹ bá fẹ́ àbáyín play lórí ètò fún ìgbádùn yín náà ni ẹ ṣeun ìyá mi ayra àtàbẹ́ẹ̀rẹ̀ wọn ní congratulation Ọlọ́run á dá wọn sí o lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè gbogbo àwọn tó sì wojú Ọlọ́run fẹ́lẹ̀ náà Ọlọ́run ọba yóò ṣerú ẹ̀ fún wọn tọmọtọmọ lágbára Ọlọ́run. ọmọ tí mo bí ní fọ́tò mi ọmọ tí mo bí ní. ọmọ tá a bí ní fọ́tò wa gbogbo àwa tá a ti bí náà kò ní yàn kú lógo Ọlọ́run àwọn ọmọ wa yóò ṣe rere lójú wa àwọn ọmọ wa wọ́n gbọ́n rere ṣe gbogbo ohun táwa ò lè dé gbogbo ohun tá a lè ṣe àwọn ọmọ wa ó ṣe jù bẹ́ẹ̀ lọ lórí ètò náà láwa iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá náà rẹ lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká abala Fàájì Unlimited náà láwa yìí níbi tá a ti ń dára wa nínú dùn tá a ti ń kíra wa tá a ti ń gbára wa níyànjú tá a ti ń kíra wa kú wíkẹ́ǹdì tí gbogbo ẹ̀ tó ti rọra ń yípọ̀ mọ́ra wọn lórí ètò níbẹ̀ náà láwa yìí Tìjání Músìbá Òkúnlóye ẹ̀ṣẹ́ tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá ẹ̀ṣẹ́ òyà mi ó nítọ̀ àwọn náà ń ṣàmì. jẹ lára wa tó tún bá wa jẹ ẹni tó jẹ lára wa tó tún bá wa jẹ àṣìbàjẹ́ wo nígbà yìí mo pa ìlọ́lọ́ lọ́wọ́. ẹnu oṣù
wá dùn àgbéjù sí ikú. Nínú lọ́wọ́ àgbéjù sí ikú. Ọmọ wa tèmi ọba ìlàyé. Nínú lọ́wọ́ àgbéjù sí ikú. Bẹ́ẹ̀ ni ọmọ tá a bí kó mọ́ di àgbéjù sígbó. Tá a bá wá ń gbọ́rú eléyìí tí wọ́n ní kó mọ́ di àgbéjù sígbó, oríṣiríṣi náà ní í ṣẹlẹ̀. Ẹ dáwọn míì bí wọ́n ṣe ń lóyún, ẹ wo ìrora, ẹ wo ìrora tábí a máa ń go through kéyìn ó tó lóyún, kó o tó rù kó o tó bí. Bẹ́ẹ̀ náà làwọn míì sì ń bí tí wọ́n lọ ń sọnù. Ní ọ̀sẹ̀ tó kọjá tẹ́ ẹ bá rí àwọn nílùú Èkó, àwọn tó máa ń ṣe environmental tí wọ́n ń ṣe kinní tó máa ń kọ́lẹ̀ kó dọ̀tí nígbà tí wọ́n ń ṣe environmental lẹ́kọ̀ọ́. Ọmọ ìbẹ́ta báyìí ni arákùnrin náà rí nínú dustbin. Ìbẹ́ta tó rí nínú dustbin. Àwọn ọmọ ọ̀hún ò tí ì gbó légbélégbé báyìí làwọn ọmọ ọ̀hún tí arábìnrin ọ̀hún ó sì lọ kó wọn dà sínú bí àwọn ọmọ náà ti kú. Kẹ́ bá lè mọ nǹkan táwa ẹ̀dá gan tá à ń ṣe fúnra wa. Ẹlòmíì tó bá yá Ọlọ́run ò gbàdúrà òun, ẹ̀yìn tóun fẹ́ Ọlọ́run ò ṣe fún un. Ẹlòmíì ò ní mọ àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ látẹ̀yìnwá. Wọn ò ní mọ àwọn nǹkan tí wọ́n ti ṣe látẹ̀yìnwá. Ẹ worú eléyìí ní ìsìn tó bímọ mẹ́ta ìbẹ́ta. Ó sì lọ mú àwọn ọmọ ọlọ́mọ bóyá boyún ń jẹ́ ni láìpẹ́ ọjọ́. Bóyá boyún ń jẹ́ láìpẹ́ ọjọ́ ni táwọn ọmọ yẹn fi wálẹ̀. Ó wá mú mẹ́tẹ̀ẹ̀ta ó sì lọ kó wọn dà sínú dustbin. Àwọn environmental, àwọn tí wọ́n ń ṣe environmental ni wọ́n rí àwọn ọmọ náà nínú dustbin. Ẹ̀yin náà ẹ wá wo nǹkan tí àwa ẹ̀dá tá a fi ń ṣera wa lọ́pọ̀lọpọ̀. Ìtàwọn ẹ̀dá fi ń ṣera wa lọ́pọ̀lọpọ̀. Àwọn ọ̀wà tá à ń wù, àwọn ọ̀ṣe wa tá à ń ṣe, tó jẹ́ wípé ẹlòmíì tó bá wá tásìkò tó relé ọkọ bóyá ó rẹ́ni gidi tó wá fẹ́, tí ò rọ́mọ bí, àmọ́ wa dọ́lọ̀ ń lẹ́bi. Ẹ dákun ṣọ́lọ̀ ńlá dá lẹ́bi ń bi eléyùn. Ẹ ṣeun bàbá mi Tèmítọ́pẹ́ Everett Ọmọ́táyọ̀, ẹ ṣé mo rọwọ́ yìí mo rí yín ò lórí ètò. Ṣé tíra ẹni bẹ́ẹ̀ tó bá wá padà lọ́kọ tó wá di wípé kò tètè rọ́mọ bí, ẹ dákun ṣé Ọlọ́run ni yóò dá lẹ́bi ni? Ṣé Ọlọ́run ni yóò dá lẹ́bi àbí yóò dára rẹ̀ lẹ́bi? Ìbẹ́ta níbi tẹ́lòmíì ti ń sunkún ọmọ lójoojúmọ́, tẹ́lòmíì ti ń fomi ṣògbéré ọmọ lójoojúmọ́, ti ń sunkún ní gbogbo ìgbà pé kò ń lè rọ́mọ bí. Ibẹ̀ náà lẹ́lòmíì ìsìré òun ló tún bí tí wọ́n ń gbé sọnù, lẹ́lòmíì tún bí tó ń gbé sọnù. Ẹ wo ilé ayé tá a wà yìí. Mo mọ̀ wípé ẹni tó gbé àwọn ọmọ ìbẹ́ta yìí tó gbé sọnù yìí, mo mọ̀ pé ó ṣeéṣe fóun náà wà níbi kan tí ọgọ́ pamọ́ tí ó máa wò. Mo mọ̀ pé òun náà ọgọ́ pamọ́ síbi kan tí ó máa wò. Ẹ mọ̀ pé ẹni burú mọ̀, ẹni tó burú mọ̀, ẹni tí ó sọ fún ní wá. Òun náà wà níbi kan báyìí tí ó jókòó tí ó máa wò, tí ó sì mọ̀ wò pé iṣẹ́ ọwọ́ òun lòun ṣe nǹkan báwọn. Tá a bá ní wípé Ọlọ́run ọba ní iṣẹ́ èṣù ni Ọlọ́run ń ṣe gbá, èyí táwa èèyàn gan tá à ń ṣe fúnra wa ń ló pọ̀ jù. Èyí táwa èèyàn gan tá à ń fọwọ́ ara wa fà tá à ń ṣe fúnra wa ló pọ̀ jù. Àbí ẹni tó mọ̀ pé òun ò tí ì lọ́mọ bí, ẹbí yóò sì oríṣiríṣi fètò sọ́mọ bíbí ló ti wà. Wọ́n ń ṣe ní Nàìjíríà, kò sí ìlú ibi tán ti ń fètò sọ́mọ bíbí. Wọ́n ń fún wọn lóògùn, wọ́n ń dílé ọmọ, wọ́n ń ṣe gbogbo ẹ̀, kò sí èyí tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ bá ti mọ̀ pé òun ò tí ì tó bímọ, ẹbí yóò sì ṣèfètò sọ́mọ bíbí. Ẹ wá wo ọmọ mẹ́ta tán lẹ́ẹ̀kan náà. Kódà nígbà tẹ́mi ńgbà mo rí ara mi bù máṣọ báyìí nípa lọ́wọ́n ọba o, odidi ọmọ mẹ́ta kéèyàn ó sì mú kó sì flush ẹ̀ dànù. Kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa. Ìyá mi Irat àwọn náà wọ́n ní kábíyèsí Ọlọ́run àbẹ́ẹ̀rí. Ìyá mi Olítọ̀ wọ́n ní there is a future punishment awaiting such individual. Bẹ́ẹ̀ ni ìjìyà ń dúró dó ń tọ̀hún, ìjìyà ń dúró dó ń tọ̀hún. Ẹ wo orú nǹkan báwọn ìbẹ́ta kéèyàn ó sì gbé kó gbé sọnù. Kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa. Èyí táwa ẹ̀dá tá à ń fọwọ́ wa fà ní mọ́ pọ̀ jù. Olórin ọ̀hún tó kọ ó ní kú tí ń pani, ó ní kì í ṣe gbogbo, ó ní kì í ṣe ìmọ̀ta, kì í ṣe ìmọ̀ ayé náà ni. Ẹ̀lọ́ ẹ mọ̀ kú dédé àsìkò yìí ẹni tí ń bẹ lójú òpó. Hello ìyá ìbílẹ̀ sábà. Adúpẹ́ bàbá mi Tèmítọ́pẹ́ àwọn tèmi ní Amẹ́ríkà rẹ̀ Mr. Wasobia. Ẹ ṣeun bàbá mi ẹ mọ̀ kú dédé àsìkò yìí.
ẹkú ìlú ẹkú ọ̀rọ̀ ìlú wa kí wá túbọ̀. àmì o gbogbo àwọn èèyàn wá kọ́ l'Amẹ́ríkà o àdúpẹ́ ọpẹ́ ni fọ́lọ́run o iléeṣẹ́ wa Wàsóbíà náà ń kọ́ ọlọ́run òjò mọ́ tún tẹ̀síwájú o. èrò ẹ̀kọ́ àdúró ti wá. ẹ ṣeun bàbá mi. àdúró ti wá pa gbogbo. ọlọ́run ọba ni. mo ní kí n sáré sọ̀rọ̀ wọ́n ní ẹlẹ́yọ̀ kan bímọ ó sọmọ mẹ́ta nù. ìbẹ́ta lọ́mọ yẹn àwọn environmental àwọn ni wọ́n rí nínú bíi níbi tó kó sí. ṣé àwọn ọmọ ẹ ti kú àbọ̀ yìí. wọ́n ti kú kódà ẹni àwọn òṣìṣẹ́ kólẹ̀kódọ̀tí yẹn tẹ́ ẹ bá rí ṣe ló kó wọn dání ṣe ló kó ọmọ yẹn ló kó dání báyìí. ṣé wọ́n mú ìlú náà báyìí. ẹ dákun ṣé ìbọn náà ti fẹ́ rí òǹtọ̀ mú ìbọn náà ti fẹ́ rí mú. ẹlòmí àjọmọ́lá yé kó tó lọ sọ. ẹlòmí àjọmọ́lá ṣẹ́bọ̀ pé ìgbà bí ẹlòmí àfẹ́ sunkún kò ní rí omi kí yẹn. nípa tí ìṣọ̀bọ̀ kan tí ìṣe méjì mẹ́ta tẹ́lẹ̀ mi ò wá ní báyìí. káṣí ẹ̀ sọ pé ṣé ní nǹkan tí mo tẹ́ bá gbà wọ́n ìjọba wa ní mọ̀ràn ní pé bóyá ká kọ́kọ́ méjì situation yẹn conducive tó yẹ pé àwọn tó bá tí ò bá lè tọ́jú ọmọ wọn kó gbé wọn wá kọ́ fífi kó ní nọ́mbà àkọ́tọ́ bàbá pè tó bá bímọ tó bá lè tọ́jú ẹ̀ ẹ̀ ṣe nọ́mbà ìjọba because the way to dey work lábúrò ni. mo ń gbọ́ ní sàmú náà bí kọ́ gbé fáwọn tí wọ́n ní ìdí ẹ̀. because they should make it easy such a way that tọ́jú ọmọ yìí wọ̀ ní gbé sórí tv wọn ní kọ̀kọ̀kọ̀ gbé fáwọn èèyàn ní Nàìjíríà níyàwó èèyàn tó ti lọ́rùn for 20 years tó wọ́n mọ̀ wọ́n kọ̀ ní ìdírú àwọn èèyàn báyìí àríyìn èèyàn kọ́ ní gbọmọ mẹ́ta èèyàn mẹ́ta gbọmọ mẹ́ta àwọn èèyàn wọ́n ti jù owó tí mo fẹ́kẹ́ ìjọba ṣe nìyẹn bẹ́ẹ̀ máa ṣe bíìlì máa ń try láti sponsor bíìlì yẹn sí state house of assembly bóyá lọ́dọ̀ assembly gan anybody tó bá ní ọmọ kọ́ make adoption yẹn easy àmì fífi nọ́mbà báyìí kó máa pè àní sáyé bọ̀tù ẹni ò lè tọ́jú ọmọ yìí ó dáa àti mọ̀ pé ò lè tọ́jú ẹ̀ ókè gbé ọmọ ẹ̀ síbi báyìí bá fẹ́ mọ̀ pé wọ́n lè bí ó ti tọ́ sáyẹn gbogbo document kó jẹ́ bàbá tiẹ̀ lọ ó mèkì ẹ̀ yìí with that àwọn èèyàn mọ̀ ìgbésà ọba lóyún wọn ní máa pọ̀ mọ́ lọ́mọ mọ́ ìyẹn ti tọ́ bẹ́ẹ̀ láti ẹ̀ lórí tó bá lè fi tọ́jú ẹ̀ kó ṣe bí dìbò bá pọ̀ mọ́ yẹn ló bá tọ́. ẹ ṣeun bàbá mi ẹ ṣe o fún àwọn ọmọ kéékèèké wa gan tó jẹ́ wípé wọn ò mọ nǹkan tó jọ ọ̀la ó dúró dè wọ́n táwọn gan tí wọ́n sì ń wúrú wà báyìí kọ́ lọ́wọ́ ọba kó ṣàánú fún wa òun náà ni bàbá mi Tèmítọ́pẹ́ òun náà ni wọ́n ti wí yìí kọ́ lọ́wọ́ ọba kó gbà fún wa kó ṣàánú fún wa ní orílẹ̀-èdè wa kọ́ lọ́wọ́ ọba kó gbà wá. fún gbogbo àwọn ọlọ́mọ tuntun jòjòló tí wọ́n bímọ pátápátá ọ̀nà lélẹ́yìí àti fún gbogbo àwa táwọn ojú ọlọ́run fọ́mọ tẹ̀mí nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà ọlọ́run ọba mi yóò ṣe é. Ọjà àdìsí àpò. Pàtàkì lọ́mọ bíbí. Bẹ́ẹ̀ ni ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí ẹni tọ́lọ́wọ́ bá fi fún kò mọ̀ dúpẹ́ ni ẹni tọ́lọ́wọ́ bá tó bá fún lọ́mọ tó fún lọ́mọ kó máa dúpẹ́ torí pé ẹ̀bùn pàtàkì ni látọ̀dọ̀ Ọlọ́run
ẹ wo wàhálà tí òbí tó ń ṣe lórí ọmọ, ẹ wo inú oyún gan táwọn èèyàn wà ní oyún, ẹ wo bí gbogbo ó ṣe máa rí. Ẹlòmíì ọmọ dákúdájí ni, ẹlòmíì ó dákúdájí báyìí tó ẹ̀mẹ́fà tó yẹ bẹ́ẹ̀, ẹlòmíì hospital ni ó wà títí tí ó fi bímọ. Ẹ̀yin náà wá gbogbo orú ìrora yìí, ẹbú pàtàkì olọmọ bíbí. Gbogbo àwọn tí wojú Ọlọ́run fọmọ lónìí, Ọlọ́run ọba yóò fọmọ rẹ̀ báyìí yóò fi jíǹkì yín, ọlẹ́ ayọ̀ yóò sọnù yín. Gbogbo àwọn tó ẹ̀sìn ti bí náà kò ní ẹ̀ ní ọmọ wa ò ní yàn kú o lágbára lọ́dọ̀ Ọlọ́run. lọ́mọ bíbí ìyá àbúrò kúrò. Kọ́ńkọ́lọ́yọ̀ ìyá àbúrò kúrò. Abala Fàájì Unlimited níbẹ̀ náà láwà yìí, abala kejì lórí ètò ọ̀dọ̀ ní abala òṣèré ìlú mọ̀ká. Àrètí àlejò wa lọ́nà tálejò mi bá ti wọlé gẹ́rẹ́ báyìí náà ní gbé wọn sí ojú afẹ́fẹ́ tí gbogbo wa táàrí wọn lórí ètò lẹ́ni. Ojú ètò náà láwà yìí, ẹ láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́, bẹ́ẹ̀ lẹ́sìn láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí. láti kí àwọn èèyàn yín lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àbáyín ká láti kí àwọn èèyàn yín gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ. ẹgbọ́n kan tí bàbá mi tán wílẹ̀ kan wípé àìmọye àwọn èèyàn ni wọ́n wà àti jẹ́ pé wọ́n ń wojú Ọlọ́run fọ́mọ tí wọ́n rí pé káwọn ìjọba wa bóyá wọ́n tún lè bá wa rí nǹkan kan ṣe sí i. torí ẹ̀ náà ni wọ́n ṣe gbé fètò sọmọ bíbí jáde. àwọn míì sọ wípé fètò sọmọ bíbí yóò dáa, wọ́n ní ò dáa, ṣé káwọn ọmọ bímọ mọ́ ni, ṣé káwọn ọmọ ṣe gbá ni. bẹ́ẹ̀ làwọn míì náà sì rèé ni wọ́n faramọ́ wípé táwọn bá tiẹ̀ sí bí iye táwọn fẹ́ bí ó táwọn lọ́rùn káwọn ó fètò sọmọ bíbí. àmọ́ tá a bá wá sọ tàwọn tó jẹ́ ìyàwó ilé, àwọn tó wá jẹ́ àwọn ọ̀dọ́ langba wa yìí, àwọn tó jẹ́ ọ̀dọ́ langba wa tí wọ́n mọ̀ páwọn ò tí ì ṣetán àti lọ́kọ, àwọn ò tí ì ṣetán àti bímọ, ẹ dákun irú àwọn ọ̀dọ́ langba yìí ṣé à ń sọ wípé káwọn náà lọ ṣe fètò sọmọ bíbí ni, àbí kí lẹ lérò wípé ìyànjú tá a lè gbà wọ́n tó fi jẹ́ wípé irú gbogbo nǹkan báyìí kò ní máa ṣẹlẹ̀ mọ́, táwọn irú nǹkan báyìí ò fi ní máa ṣẹlẹ̀ mọ́ fún àwọn ọ̀dọ́mọge wa tí wọ́n ti ìrẹ́lé ọkọ, tí wọ́n ti ṣetán àti bímọ, àmọ́ tó jẹ́ wípé wọ́n lóyún tó bá ti bímọ òun ṣe ni wọ́n lọ ń gbé sọnù, ẹlòmíì ò tiẹ̀ pa. ẹ dẹ́kun fáwọn ọ̀dọ́ langba yìí, ìjọ yẹ káwọn náà máa fètò sọmọ bíbí. ṣé ẹ lérò wípé ó dáa káwọn náà máa fètò sọmọ bíbí? bóyá bàbá tí ìmárì ni o, àbọ̀ ọ̀tí ẹ̀ sí ìlọ́kọ, pé kọ́sì ẹ̀ ṣiṣẹ́ fètò sọmọ bíbí náà, ǹjẹ́ ẹ lérò pé ó dáa fún àwọn tó jẹ́ ọlọ́mọge wa? ẹ bá mi gbé yẹ̀wò lórí ètò, ẹ jẹ́ àjọ fikùn lukùn kí àlejò mi tó dé lórí ètò, ẹ jẹ́ kájọ gbé yẹ̀wò. ẹ gbọ́, ṣé ó dáa bẹ́ẹ̀ bóyá káwọn ọmọ wa tán tí ìbímọ tán tí ìlọ́kọ tó jẹ́ wípé wọ́n bá kàn ti pàdé ọkùnrin kan tí yẹn kàn fún wọn lóyún, tó jẹ́ pé wọ́n á lọ mú ọmọ, wọ́n bá lóyún òun tán, wọ́n bá wá bímọ yẹn tán wọ́n á lọ gbé sọnù, tán bá bímọ yẹn tán wọ́n lè mú kán pa á. irú kílẹ̀ lérò, ṣé yẹ káwọn ọmọ wa bẹ́ẹ̀ tán ti bàlágà tán ti jọ́ lọ́mọge, ṣé káwọn òbí kán máa gbà wọ́n níyànjú pé kí wọ́n máa fètò sọmọ bíbí ni, kán máa ṣe family planning, pé bóyá yóò lè ràn wọ́n lọ́wọ́ láti mọ́ lè mọ kàn bímọ, káfà máa lọ sọ́nù tàbí káfà máa lóyún kan máa bàjẹ́. ẹ dákun, kí ni àmọ̀ràn tí ẹ lérò? ṣé ẹ lérò wípé àmọ̀ràn yìí yóò work, pé bóyá káwọn ọmọ wa káwọn náà lọ mọ ṣe family planning? ẹ bá ń dá sí i lórí ètò, ẹ bá ń dá sí i lórí ètò, ẹjá jọ gbé yẹ̀wò lórí ètò náà la wà yìí.
play safe ẹ rí ọkùnrin míì á ní òun ò lè lo ọ̀rá àdáàbòbò àfi tóun bá ṣe káwọn ó jọ farakanra ni lòun lè ṣe òun ò fẹ́ nígbà tóbìnrin náà bá sì rò wípé bóyá tóun ò bá gbà fọkùnrin bẹ́ẹ̀ wípé bóyá ó ṣeé ṣe kó lọ sọ wípé òun ò fẹ́ òun mọ́ ẹlòmíà nítorí rẹ̀ lòun ṣe sọ wípé òkè káwọn ó jìjọ mọ́ ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ kílẹ̀ yìí wá lérò wípé ó yẹ káwọn ọmọ wa kan mọ̀ ṣe ǹjọ́ yẹ káwọn náà mọ̀ ṣe fètò sọ́mọ bíbí tó bá mọ̀ wípé wọn ti ṣetán àti bímọ yálà wọ́n sì ń fẹ́ra wọn lójú ọ̀nà ni àbí bóyá ó sì ní boyfriend ni tí ìṣe pé bóyá ó sì ní pé bóyá ọkọ tí wọ́n jọ fẹ́ fẹ́ra wọn wọlé pé bóyá ó sì lọ́kọ tí wọ́n fẹ́ fẹ́ra wọn wọlé àbí kí nìkan tí ẹ̀yin lérò kí nìkan tẹ́ ẹ lérò ẹ bá ń dá sí lórí ètò yìí ṣé káwọn ọmọ wa kan mọ̀ ṣe family planning ìyẹn àwọn ọmọ wa obìnrin tí wọ́n mọ̀ páwọn ò tí ì ṣetán àti bímọ tí wọ́n kàn ń lóyún tí wọ́n lọ ń sọnù tí wọ́n lóyún tó ń bímọ tó lọ ń sọmọ nù àbí kí nìkan tí ẹ̀yin lérò ẹ bá mi dá sí lórí ètò ìyá mi Olítọ̀ wọ́n ní olówó òríra wọ́n ní it could be one of the prostitutes kó lè jẹ́ lára àwọn tí ń ṣe nàbì ni wọ́n gbé ọmọ yẹn tí wọ́n gbé sọnù wọ́n ní there is a system in a place already in place for legal adoption for some people are still ignorant of the process pé àwọn míì ṣìré wọn tí ì mọ wọn tí ì gbọ́n débẹ̀ débi wípé kí wọ́n lọ síbi tí wọ́n ti lè rí ọmọ tó jẹ́ pé wọ́n lè lọ síbẹ̀ láti adopt ọmọ àmọ́ yàtọ̀ sáwọn èèyàn àwọn tó jẹ́ àwọn ọmọ wa tẹ́yẹ́ pé wọ́n kàn ń boyún jẹ́ tàbí tó jẹ́ pé wọ́n á bímọ yẹn wọ́n á lọ gbé sọnù bóyá wọn tí ì lọ́kọ ni bóyá wọn tí ì lọ́kọ o tó jẹ́ wípé wọ́n sì ń fẹ́ra wọn lójú ọ̀nà ǹjẹ́ ó dáa káwọn náà ó ṣe family planning ǹjẹ́ ó dáa kan ṣe family planning kí lẹ̀yin rí lórí ẹ̀ ṣe lérò pé ó tọ̀nà àbí bóyá kan kì mọ̀ wò wípé ọkọ àtọkọ wọn bá àtàwọn àtọkọ wọn ẹ̀sọ́jọ́ ń fẹ́ra wọn lójú ọ̀nà pé bóyá kan sì máa ṣe wọ́n lè máa ṣìdọ́gbọ́n sí i ẹlòmíì rèé ẹ mọ̀ pé oríṣiríṣi ọkùnrin náà la máa ń bá pàdé ọkùnrin míì lè ní òun ò lè lo rọ́bà dáàbòbò sẹ́yìn náà báwo ẹ rí pé àwọn ọkùnrin àìmọye ọkùnrin ló wà bẹ́ẹ̀ wọ́n ní ìyàwó táwọn fẹ́ báwo làwọn ṣe máa lo rọ́bà dáàbòbò pẹ̀lú ẹ̀ kíní kọ̀ọ̀kan àmọ́ tóbìnrin yìí fúnra rẹ̀ tí ò bá mójútó rẹ̀ kó mójútó ra rẹ̀ dáadáa tó bá di wípé ọmọ òun bá lọ ń lóyún tó sì lọ ń wò ó tó lọ ń bà á jẹ́ ẹ dákun títa ni ó dà nígbà tó bá yá wọ́n ní bídìí bá bàjẹ́ wọ́n ní tònídìí náà yóò padà dà nígbà tó bá yá lọ́jọ́ iwájú ẹ ṣeun ẹ̀yin èèyàn mi lórí ètò níbẹ̀ náà la wà yìí. balẹ̀ di ọjọ́ ìwé kán fara wọn balẹ̀ di ọjọ́ ìgbéyàwó wọ́n ní káwọn ọmọ wa kán fara wọn balẹ̀ títí di ọjọ́ ìgbéyàwó kí wọ́n má ṣe gbogbo ẹ̀ ní kánjú ẹ ṣé ìyá mi Olítọ̀ wọ́n ní the children need sexual education
to prevent termination and killings of the babies. Wọ́n ní otherwise there should be no sex before marriage. Ọ̀rọ̀ náà ni wọ́n sọ yìí gẹ́gẹ́ bí ìyá mi Airat náà ṣe sọ wípé kán ní sùúrù títí di ọjọ́ ìgbéyàwó. Òun náà nìkan tí ìyá mi onítọ̀ náà sọ yìí wípé àìmọye àwọn ọmọ wa wípé wọ́n nídìí ìbálòpọ̀ ẹ̀kọ́ ìbálòpọ̀ wọ́n nídìí ẹ̀kọ́ ìbálòpọ̀ fúnra wọn ní àti máa bá wọn sọ gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin. Wọ́n ní pàápàá wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n fẹ̀kan yá máa ṣe pé kò sí ìbálòpọ̀ àtúnfi ẹ̀yìn gbéyàwó pé kan yà faramọ́ eléyùn. Ẹ ṣeun ìyá mi onítọ̀. Ẹ jẹ́ kí n sáré dé ẹ̀ka àpolówó ọjà wa náà, mò ń bọ̀ náà, bí n bá padà dé àwa tẹ̀síwájú. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yìí. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí. Ẹ̀yin fi ẹ̀tí nìkan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí. Ẹ má nìkan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yìí. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yìí, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní ibẹ̀ lọ́dọ̀ wọn nínú iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí. Ìrọ̀rùn ló bá dé, ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ̀sì rí pé rere lolúwa. láti ẹ̀ka àpolówó ọjà wa. Òun náà làwọn ìyá wa náà ti bá wa dá sí tó ti sọ ń pa rẹ̀ yìí wípé bí bẹ́ẹ̀ kọ́ káwọn ọmọ yá sọ fún àfẹ́sọ́nà wọn tó bá ti jẹ́ wípé kò ní lè mára dúró àbí pé kí wọ́n jọ fi ètò sọmọ bíbí kí wọ́n jọ dọ́gbọ́n sí pé tó kọ́yà ara fìyókù lẹ̀ títí di ọjọ́ ìgbéyàwó. Àmọ́ tá a bá fojú inú wò mélòó ọkùnrin ẹ dákun ló lè dúró orú ẹ̀ mọ́ láyé òde òní.
ǹjẹ́ a sì lè rọ́kùnrin tó dùn sọ pé àtò òun fẹ́ dúró orú ẹ torí pé ìyàwó òun ó ti ní káwọn jọ fi gbogbo ẹ̀ sí ẹ̀yìn ìgbéyàwó. Ẹ dákun, ǹjẹ́ ọkùnrin mélòó ló lè ṣerú ẹ̀ mọ́ láyé òde òní? Tá a bá ní káwò mélòó ọkùnrin ló máa ní bòun bá fẹ́ fóbìnrin pé ó dìgbà tí àwọn bá di tó bá dọjọ́ ìgbéyàwó káwọn tó ṣíra àwọn láṣọ wò. Ǹjẹ́ mélòó ọkùnrin ló lè dúró orú ẹ̀ mọ́? Bóbìnrin bá tiẹ̀ lóun fẹ́ ṣe é, bóbìnrin bá lóun fẹ́ ṣe é, ẹ rí wípé àwọn ọkùnrin yìí ọgbọ́n báyìí náà ni wọ́n máa dá. Wọ́n lè ní ó rẹ́lòmíì lẹ́yìn àwọn, wọ́n lè ní bóyá kò tiẹ̀ ṣe kinní kan, wọ́n lè ní ó dáa náà kójáwọn ó tiẹ̀ rí nǹkan táwọn fẹ́ kówó lé lórí. Torí pé ilé ayé tá a wà lóde òní, ẹ rí wípé ó ti yàtọ̀ sí ìgbà àtijọ́, ẹ rí pé ó ti yàtọ̀ sí ìgbà àtàtijọ́, ìgbà yìí àwọn ìyá wa ní ìsinyìí àwọn ọmọbìnrin ní ìsítàn bá gbà ẹ mọ̀ pé ẹlòmíì gan ti wà ń pò míì tí ó mọ ní wọ́n wá jàre wá ṣe ń tó bá fẹ́ ṣe ò bá fẹ́ ṣe lẹ́ẹ̀mẹ́fà kílẹ̀ tó ṣú. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó ti bí wa, ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó tọ́ wa dàgbà, ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó tọ́ wa. Ẹlòmíì àmọ́ ní ibi tẹ́lòmíì ti ń yanrí fún ọdún pé irọ́ òun ò lè gbà tó ń proof ọmọ tó ti léèrè jáde. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́lòmíì ó ti sọ wọ́lẹ̀ lọ́wọ́ kan, ibẹ̀ lómi wá ti sọ wọ́lẹ̀ lọ́wọ́ kan. Àìmọye nǹkan yìí náà ló wá ń fà á sóbìnrin mi ò fi wò wípé ẹ̀gbọ́n ọjọ́ mọ̀ ń lọ lórí òun mọ̀ tí ń lélẹ̀. Ó ti dọkùnrin bíi méjì ní ìsìn tó ń sọ fún pé ó ti jọ ìgbéyàwó tó ṣì láṣọwò tó ti ferege. Ẹ mọ̀ pé nígbà tó bá yá ọmọ dáadáa gan lòun gbọ́ bàdán ọmọ burúkú. Nígbà tó ọmọ tó ti léèrè jáde tó ti kọ bẹ́ẹ̀ nígbà bá yá gan lòun gbọ́ wò pé wá ó dàbí pé ọmọ dáadáa ọmọ mọ́mì tóun ń ṣe yìí ó dàbí kò lè hẹ́ẹ̀pù òun o. Òun lòun náà bá wò wípé kóun ó kúkú fẹ̀ kan kóun ó fara àwọn lẹ̀, pé kóun ó fẹ̀ kan fara àwọn lẹ̀ káwọn òjò wọn ọ̀rọ̀ ọ̀fù ẹ̀. Ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin míì ti ń bá disappointment pàdé. Ìyá mi Crown Adéoyè ẹ ṣé ẹ kú ọjọ́ méjì mẹ́ta o, ẹ kú iṣẹ́, ẹ kú weekend èní. Wọ́n ní good morning ma ìyá Ìbàdàn, ẹ ṣeun ìyá mi, ẹ kú dédé àsìkò yìí. Ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti ń bá ìjákulẹ̀ pàdé. Ìlóbìnrin míì tó jẹ́ pé ọkùnrin bíi mẹ́rin márùn-ún yóò ti gbé jùlẹ̀ kó tó ṣe wà rí Mr. Right. A máa rò wípé ẹ̀dẹ̀ máa wò ó, òun dẹ̀ ti sọ pé ó dalẹ̀ ìgbéyàwó òun o, kọ́kọ́ ó tó ṣe gbá amúgbà tí ò bá rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé àwọn ọkùnrin wa yìí gan wọ́n dọ́gbọ́n burú. Àwọn ọkùnrin wa yìí dọ́gbọ́n burú. Àwọn náà láwọn ò trust ni pé àfi táwọn bá rí, táwọn bá débẹ̀, táwọn bá yẹ̀wò làwọn ó tó mọ̀ pé yes àwọn fẹ́ yàwó. Òun ló ti jẹ́ kí ilé ayé doríkodò. Ilé ayé ti wá doríkodò, gbogbo ẹ̀ ti wá jápọ̀, ó ti jálù mọ́ra wọn. Àmọ́ àdúrà táwọn tá à ń gbà náà ní fáwọn ọmọ tiwa pé kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kí wọ́n ríbi ire sọ sí, kó jẹ́ kí wọ́n ríbi sọ ẹrù wọn sí, kó má pàdé alágbèédá, kó má pàdé ọkùnrin tí yóò kàn wọ́n lù wọ́n jìbìtì. Òun náà làdúrà tí a fi ń ràn àwọn ọmọ wa lọ́wọ́. Torí pé tí wọ́n bá ní kán fi lé bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn ìyá mi ṣe sọ lẹ́ẹ̀kan pé ìwé ọ̀dọ̀ alẹ́ ìjọ ìgbéyàwó ẹjọ́ ọkùnrin mélòó ló lè gbà. Ẹjẹ́jọ dàálẹ̀ kájọ tún ṣà. Ọkùnrin mélòó lẹ́yìn lérò kó lè gbarú ẹ̀ kóbìnrin sọ fún wípé ó dalẹ̀ ìjọ ìgbéyàwó, ó dalẹ̀ ọjọ́ márèjì kó tó ṣì ń láṣọ wò. Ẹ dákun mélòó ọkùnrin ló lè ṣerú ẹ̀ lóde tá a wà yìí? Mélòó ọkùnrin ló lè ṣerú ẹ̀? Ìyá mi onítọ̀ wọ́n ní most devoted Christian or men of faith appreciate the celibacy pé they wait and this is part of the teaching in churches. A mọ̀ pé à ń rí láàrin àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ àwọn kìrìsìtẹ́nì gidi. Tá a bá ní pé kò sí à ń parọ́ tanra wa jẹ nítorí pé láàrin àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì gidi, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mélòó ní ṣe kìrìsìtẹ́nì gidi ní ìsìn. Ẹlòmíì bóyá nígbà tí sáfíìsì bá fẹ́ parí ó ti ṣọ́ táìmù pé táwọn bá ti bẹ̀rẹ̀ láago kan àwọn parí ní aago méjì, ẹni ẹlẹ́ni ó bá ti yá adé aago méjì bá ti kù bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò rọra wọ ṣọ́ọ̀ṣì yóò forí balẹ̀. Á lóun ti ṣèsìn náà nìyẹn, á lóun ti ṣèsìn nìyẹn. Hello ìbílẹ̀ rédíò ẹni tó wà lójú òpó. Hello. Hello ìyá mi. Hello ìyá mi mò ń gbọ́ yín, ẹ ṣé mà. Àwọn ọkùnrin àti obìnrin ni ṣẹ́rí òkùnkùn àtìmọ́lẹ̀ wọn gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀
ṣe tí wọn bá fẹ́ fẹ́ ọkọ àwọn ọmọ ọkọ tó yẹ ká máa fi kọ́ àwọn ọmọ wa. ó ní pé kí àwọn ọmọ wa wọ́n fẹ́ ẹni tó bá jọ wà nínú ìgbàgbọ́ tó bá jẹ́ oníyẹ̀sẹ̀ Islam ni kó jẹ́ ẹni tó mọ Ọlọ́run tó dẹ̀ páyọ̀ Ọlọ́run tó máa tẹ̀lé ìlànà. ọ̀tọ̀ ní pé ká sọ pé àjẹ́ ọmọ Ọlọ́run kárí kí ẹ̀mí Ọlọ́run máa sì nínú ayé wa. A lot of people go to church or mosque and they need ìbẹ̀rù Ọlọ́run. ọ̀run wọn náà máa láwọn fẹ́ tú iṣu désàlẹ̀ kòkò kó tó di pé àwọn dá ọjọ́ ìyàwó sọ́nà. nígbà tí wàá lẹ̀ bá dẹ̀dẹ̀ náà wọ́n á máa bẹ́ẹ̀bù obìnrin náà ni kí ló dé tí wọn náà lo gbá kí ló dé tí wọn náà lo àwo. tó bá ti fi sínú ìlànà tó bá jọ gba Ọlọ́run tó bá jọ ń sin Ọlọ́run lọ́nà kan náà nǹkan kan náà lọ́jọ́ wọn máa kọ́ wọn nínú ẹ̀sìn Islam wọ́n máa kọ́ wọn nínú ẹ̀sìn ti Christian wípé wọn gbọ́dọ̀ ní àjọṣepọ̀ títí dìgbà tó bá ti dé ìyàwó ẹ̀ṣẹ̀ ni òun ló ń fa pé kọ́ máa bímọ kọ́ máa kọ ọmọ sí obìnrin lọ́rùn kọ́ máa kọ orí sóbìnrin lọ́rùn òun ló ń fa ẹ̀ṣẹ̀ òun ló di pé wọ́n ń bímọ out of wedlock tó bá ti ní pé àwọn máa mára dúró ó máa jẹ́ kọ́jọ́ ìyàwó wọn yánu tó bá rí pé àwọn ò lè mára dúró wọ́n á dájọ́ ìyàwó òun ló jẹ́ pé à ń rí pé àwọn ọmọ kéékèèké náà ń ṣèyàwó sìn because ẹ̀sìn tí wọ́n ń kọ́ wọn ni wọ́n dẹ̀ fara dà wọ́n dẹ̀ nígbàgbọ́ pé ìgbéyàwó yẹn máa tán wọn ìyẹn ni mo ní kí n sọ pé ọba tó wọn ẹni tó bá tó rẹ̀ ní born again Christian tó bá lọ sẹ́ni tí ò ní ẹ̀sìn tó pèrè lọ nígbàgbọ́ tí kò gba Jésù tí kò tẹ̀lé ìlànà irú ọkùnrin bẹ́ẹ̀ ló máa ti obìnrin yẹn ṣèṣe àbí irú obìnrin bẹ́ẹ̀ máa ti ọkùnrin náà ṣèṣe so ó dá kọjọ wà nínú ìlànà kan náà kọjọ ní Ọlọ́run kan náà kọjọ ń sìn kọjọ tẹ̀lé ìlànà kan náà nínú ẹ̀sìn òun ló máa jẹ́ kó lè jọ kẹsẹ̀ járí ṣùgbọ́n pé èèyàn ọkùnrin gba ọ̀tún obìnrin gba òsì wọ́n jọ máa ọlọ́màjẹ̀ ká ṣiṣẹ́ ìyẹn ni ká jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa. kọ́ máa fẹ́ bọ́ọ̀lì gé kọ́ fẹ́ bọ́ọ̀lì gé kọ́ máa fẹ́ni tó jẹ́ pé wọ́n fẹ́ bring to Christ torí pé ó da ó dùn wò irú wọn ló máa mú ọ̀tá wọn ṣẹ̀ṣẹ̀ gbé ìyẹn lèmi ní kéèyàn sọ òní sẹlẹbẹsì ó wà lára nǹkan tó fi ń kọ́ wa nínú ìgbàgbọ́. tó kọ́lọ́wọ́n wa tó ṣàánú fún wa torí pé àwọn ọmọ wa léde òní kọ́lọ́wọ́n jẹ́ kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ àmọ́ kọ́lọ́wọ́n kó ràn wá lọ́wọ́ ẹ ṣeun ìyá mi onítọ̀ ẹ ṣe gan tẹ bá wa dá sí lórí ètò abala Fàájì Unlimited àti lábala òṣèré náà láwà yìí tẹ bá wọn ju aago báyìí ẹ̀rì pa aago méjì ti lù àlejò mi wọ́n ti wà lórí ètò àlejò wa lábala òṣèré ìlú mọ̀ọ́ká àlejò mi náà ni wọ́n ń bẹ nílẹ̀ agbára pẹ̀lú mi níbí yìí ẹ̀yin náà ti máa rí wọn ẹ̀ ti máa wò wọ́n ọlọ́wọ́n bá ẹ̀ ti máa rí àlejò mi lórí ètò ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí ẹ̀ ti máa rí wọn àlejò mi náà rẹ̀ ní orí ètò yìí máa kí àlejò mi mo máa kí wọn káàbọ̀ sórí ètò wípé ẹ káàbọ̀ ṣé dáadáa lè dé ṣàpọ̀ òjòkó àwọn tèmi nínú ilé wọn ti retí ọ àlejò wa dá àwọn ò tiẹ̀ rí wọn àwọn ò tiẹ̀ ṣègbà ẹ bá mi kí àwọn ará ilé ẹ bá mi kí wọn káàbọ̀ sórí ètò kọ́ lè mọ̀ pé yìí gangan náà lẹ́wọ̀ ń bí yìí. ẹ̀yin ará ilé mo kí yín o orúkọ mi ni Mr. Solek mo kí yín o mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí yín lọ́mọdé mo kí yín lágbà. ẹ ṣé ẹ bá mi dárúkọ ìlú yín àti àwọn iléèwé tẹ́ lọ ẹ bá mi mẹ́nu bà díẹ̀ bá torí ọmọ skul yín lè ti sápamọ́ sórí lọ́wọ́ àríwọ̀bọ̀ ilé nìyí. ọmọ Ọ̀ṣun state ni mí mo wá láti Ìjẹ̀bú-Jésù ní Ọ̀ṣun state and mo lọ sí Loyola College ní Ìbàdàn. Loyola àwọn ń bu yín gbà yẹn ni aláwọn ọmọ Loyola ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà àlejò wa ti wà lórí ètò àwọn gangan náà wà lórí ètò níléeṣẹ́ wa Loyola College ní ìlú Ìbàdàn bàtẹ́ tí wá kúrò ń bẹ̀ kọ́ ẹ̀tún. ìgbà tí mo kúrò ń bẹ̀ mo lọ sí Ọ̀ṣun State Polytechnic ní Ìré so ìgbà tí mo dẹ̀ kúrò ń bẹ̀ ni mo fi Nàìjíríà sílẹ̀ tí mo wá sí London so mo dẹ̀ attend the Thames Valley University. olúwa. then ọdún yẹn ti pẹ́ gan. so ìgbà yẹn mo ṣe professional exam ní accounting so that's it for education. Accounting tẹ́ ṣe yẹn àwọn tó ń ka owó nìyẹn
àbí tàbí tó lè tòwé pọ̀ tó ń dàwé papọ̀ ẹ lè ṣiṣẹ́ ní báǹkì náà àbí gbogbo ẹ̀. tá a bá wá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ orin torí wípé Mr. Solek Wonderboy Solek ẹni tí ń sọ gbogbo ẹ̀ Solek lápapọ̀ àwọn èèyàn ṣe máa ń kó pọ̀ nìyẹn táwọn tí yín bá dẹ̀ rí yín Ọlọ́run inú wọn máa ń dùn wọ́n á ti pariwo báyìí pé Solek ó ti wọlé. tá a bá wá sọ̀rọ̀ nípa lábala òṣèré ìlú mọ̀kátà wà yìí eléré oní tíátà àwọn la máa ń gbà lálejò ní orí ẹ̀ ọ̀nà mélòó lẹ́yìn fọ̀ sí ṣé ọ̀nà méjèèjì ni àbí lórí ẹ̀rọ kan lẹ́wà. olórin lèmi o. ẹ̀yin ṣe ní orí ìtàgé. tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ orin yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé accounting lẹ lọ ṣe ní iléèwé báwo wá ní music báwo ló ṣe wá wọnú ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé music ó ti wà lára láti kékeré so gbogbo wa ló ń ṣe accounting yẹn ká kàn fi kàwé náà ni pé káwa náà gba nǹkan tí gbogbo èèyàn ń gbà ó ní gbogbo yẹn bọ̀ ṣẹ́rí kò sí ni nǹkan tó bá wà lọ́kàn èèyàn tó bá wà lára èèyàn téèyàn bá fẹ́ ṣe gangan lèèyàn máa lé kiri èèyàn nílé ìgbà míì téèyàn bá ṣe tó yẹ kó ṣe tó bá yá nǹkan tó yẹ ibi tó yẹ kéèyàn wà gangan ló máa padà já sí. àmọ́ tí a bá sọ̀rọ̀ nípa orin yìí ṣé ẹ̀bùn ńlá lè pè ní àbí ẹ̀tún kọ nílé ìwé náà ni àbí ó ràn nínú fámìlì. ẹ̀bùn ni bẹ́ẹ̀ ẹ̀bùn ni. pé ẹ̀bùn tó ti wà lára ni. tó fún àǹfààní àwọn ará ilé tó ń gbọ́ yín tó ń wò yín àlejò mi náà lẹ́ ń wò lórí ètò yìí Wonderboy Solek àwọn náà lẹ́ ń wò lórí ètò yìí ẹ bá mi kọ́kọ́ jù kan fáwọn ará ìpọ́tẹ̀ mọ̀ pẹ́yìn ni àbí ẹ bá mi jù fún wọn kọ́lé mọ̀ pẹ́yìn lẹ́wà lórí ètò. tí bá fẹ́ ju nǹkan fún wọn máa ju latest album yẹn tó ṣe jáde. a sì ń bọ̀ lórí ìyẹn náà. orin yẹn náà ni ògo ló jí mi lóru àná. olúwa ògo dẹ̀ jí èmi gan. ògo ló jí mi láàárọ̀ ìní. oore ọ̀fẹ́ ló jí mi lóru àná. ọba òkè ló jí mi láàárọ̀ ìní. mímọ́ mímọ́ ló jí mi lóru àná. aláwùrábí ló jí mi láàárọ̀ ìní. ògo tèmi 10 terabyte. tí wọ́n 44 kb. ògo tèmi 10 terabyte. tí wọ́n 44 kb. Solek máa wò wọ́n lógo láyé. Ọlọ́run o. báwo náà ṣe fẹ́ lógo lọ́run. èèyàn tí ò lógo láyé yóò báwo ló ṣe fẹ́ lógo lọ́run ẹ jọ̀wọ́. Ọlọ́run ẹni tí ò sì lógo láyé ogun wá kúbi tí ó wògo lọ. ọkùnrin tó ti fẹ́ rúgbà tí ó bá ti mógo wá látọ̀rọ̀ ọkùnrin tó fẹ́ wògo lọ. Ọlọ́run ògo náà ni òlà ń sọ̀rọ̀ nípa ẹ̀ ògo glory mo sì mọ̀ pé à ń bọ̀ lórí ìyẹn ká kọ́kọ́ máa mú ní àtìbí pẹlẹbẹ náà. látìgbà tí ẹ ti wà nídìí iṣẹ́ orin yìí ó ti tó ọdún mélòó báyìí tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ orin yìí. ó ti tó ogún ọdún. 20 years. ọmọ tó ń bí ìgbà náà mà ti lọ ilé ọkọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé year 2000 ni mo bẹ̀rẹ̀ sí kọrin full time but mo ti ń kọrin láti kékeré láti bí age of 8 mo ti join choir tí mo dẹ̀ ti ní passion for music so ìgbà tí mo wà ní school kò síbi tí mo lọ everybody mọ̀ pé orin ni mo máa ń kọ nígbà tí mo wà ní school tàbá lọ play football gan àwọn bí mo máa ń entertain àwọn èèyàn tí bọ́ọ̀ bá ti ń lè mi máa kọrin fún wọn tí wọ́n máa dá wọn lára yá. pé káwọn máa gbá bọ́ọ̀lù èèyàn máa kọrin ẹ̀ máa jóni fún wọn. bẹ́ẹ̀ so orin yẹn ti wà lára láti kékeré. so bọ̀ tí mo wá fiṣẹ́ sílẹ̀ tí mo mú orin full time wọ year 2000 so literally 18 years but mo ti ń make money from music before then. bẹ́ẹ̀ ti ń pawó lórí ẹ̀. bẹ́ẹ̀ni. tó ọpẹ́ ni fún Ọlọ́run nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí àwọn wo ni ẹjọ́ jẹ́ sàwáwò ńgbà náà bóyá tẹ̀síjọ́ máa ń kọ́ bẹ́ẹ̀ táwọn náà wà into music jẹ́ ṣèrántí nínú wọn dèní yìí. Yeah, there's a lot of people. ẹ lè sọ díẹ̀ fún wa lára wọn. mi ìfẹ́ máa dárúkọ àwọn èèyàn. ẹ máa dárúkọ wọn ọ̀dààmú àwọn èrò pọ̀ tó jẹ́ báwọn náà ṣì wà ń sìn tán ṣì wà nínú music yìí tán ṣì ń kọ́ tó Ọlọ́run ọba ṣe ibi tí Ọlọ́run ti ń bẹ̀yìn náà bọ̀ àti ibi tí ọba yín dé tá a bá wá ń sọ̀rọ̀ pa Solek ẹ rí wípé bóyá ẹ lọ ṣeré ní patí ni tí wọ́n bá tẹ̀ ti gbọ́ pé Solek ló ń bọ̀ wá ṣeré inú àwọn èèyàn á ti máa dùn àgàgà tẹ́ ẹ bá tẹ̀ ti wá gba microphone tẹ̀tẹ̀ tí ń gbẹ ọgbọ́n wo lè ń dá sí iṣẹ́
ṣé ọlọ́gbọ̀n kan tẹ̀ ń dá sí ni àtàwọn tí yín náà sọ pé èèyàn ti wà lélẹ́yìí. ṣe rí nǹkan tó bá jẹ́ iṣẹ́ ọwọ́ apá kíkọ́ wà apá kọ́lọ̀ fún yàn wà apá kọ́lọ̀ fún yàn kí yàn develop ẹ̀ wà ṣe gẹ́ẹ̀tì kan sí mò ń sọ ẹlòmíì wà tó jẹ́ pé ní gbogbo profession bó jẹ́ makeup artist o bó jẹ́ ẹni tó ń sọ oúnjẹ ni bó jẹ́ ẹni tó ń decorate lágbájá ló ń decorate máa wá lágbájá ló ń ṣe makeup fún máa wá lágbájá ló ń sọ oúnjẹ máa wá because tí distinct touch of goodness and perfection yẹn bá ti wà mẹ́ pé tí Sólẹ̀ bá kọrin o àwọn èèyàn máa dìde jó máa wá ìyẹn gbogbo ló ń ṣẹlẹ̀ kó dẹ̀ ṣe kí bóyá à ń lo magic and lo anything nǹkan tọ́lọ̀ bá ti fún yàn náà ni so ẹ̀mọ̀ irú èmi báyìí ní ìsìnkú ṣe pé bóyá mo lọ kọ́ṣẹ́ orin school but it's God given talent and pé orí ọ̀fẹ́ lẹ rí gbà àánú lẹ rí gbà èmi sì ti ẹ mọ̀ pé mo tún mọ́ tí n bá bá yí pàdé bóyá lẹ́nu mú mo ní bẹ́ẹ̀ ṣe ń kọ fújì lẹ́ẹ̀ máa kọ jùjú lẹ́ẹ̀ máa kọ gospel lẹ́ẹ̀ máa kọ hip hop lẹ́ẹ̀ máa mú gbogbo ẹ̀ mọ́ra wọn báwo lẹ ṣe ń po gbogbo ẹ̀ papọ̀ tó fi ń rọrùn bẹ́ẹ̀. ṣe rí idea yẹn was like more or less bí ìgbà tí yẹn bá ń experiment with colours tẹ bá mú colour blue tẹ bá mix ẹ̀ mọ́ yellow nǹkan mi ló máa gbé jáde tẹ bá mú green tẹ bá mix ẹ̀ mọ́ red so bí mi ṣe rí music nìyẹn so màá kàn wọ́n kókè. kì í ṣe pé bóyá ẹ̀ ń wo ẹnì kankan gbogbo yóò lẹ́nì kankan tẹ̀ ń wà bí nǹkan pé ẹ̀ kàn create tiyín ni. mo kàn create tèmi ni. tá a bá wá fẹ́ pè lápapọ̀ pẹ̀lú music yín kí là á pè. mo ti pè ní hip ju fuji rí mo ti pè ní hip tùǹgbà mo ti pè ní tùǹgbà hip hop nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ categorically ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọrin bẹ́ẹ̀ tí mo mix everything pọ̀ a few people sọ fún mi pé kò lè work but today a lot of people is what they do now they now wan call hip hop wan mix ẹ̀ mọ́ juju which then there was nobody to fẹ́ gbọ́ nígbà náà wọ́n máa ní kí ló ń kọ dé fújì ló ń kọ ní àbí hip hop àbí kí ló tiẹ̀ ń wí fáwọn gan. bẹ́ẹ̀ nǹkan tó a lot of people wá ń ṣe lónìí nìyẹn. pé tó ní fújì bá dúró báyìí tó ní hip hop bá dúró tẹ bá wá dúró tì wọ́n àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa róòlù láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ò ní. lágbára Jésù. nǹkan tá à ń pè ní pé kéèyàn lè create nǹkan ẹ̀ nítorí pé ẹlòmíà ní irọ́ àpàlà ni mò ń kọ ẹjẹ́ ń dúró lórí àpàlà mi o fújì ni mò ń kọ ẹjẹ́ ń dúró lórí fújì mi o àmọ́ tá a bá sọ̀rọ̀ orin ní bíi 20 years ago tẹ́ ti wà nínú ẹ̀ yìí tá a bá ń sọ̀rọ̀ ìsìn yìí ǹjẹ́ ìyàtọ̀ kankan wà láàrin méjèèjì àbí ẹ rí pé bóyá àbí bórin ṣe wà nígbà náà ló sì ṣe wà ń sìn àbí ìyàtọ̀ tó ti wọnú ẹ̀. ìyàtọ̀ ti wà gan-an ìyàtọ̀ ti wà gan-an because ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú bá ṣe ń sọ̀rọ̀ hip hop àti ojú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn kì í kọ hip hop music náà ó ti fún àwọn ogun ní jùjú gan ní chance láti kọrin because hip hop bá release orin ẹni tó ń kọ jùjú àpò ẹni tó ń kọ fújì àpò ṣe understand mi but nígbà yẹn kò sí ogun nǹkan bẹ́ẹ̀ yẹn ò sí so orin ti mú síwájú tó ti wà ń bẹ̀ gidi gan. àwọn tó dẹ̀ ń kọ hip hop náà àwọn náà ń jí èdè lẹ́nu àwọn oníjújù náà onífújì lórí street. àlọ́ ní hip hop ká tó wá tó mú orin àpàlà tó máa sọ tó wọ́n pẹ́. so gbogbo ẹ ti wá wọnú ara wọn gan-an ó ti wọnú ara wọn. ó ti wọnú ara wọn. fọlọ́wọ́n ọpẹ́ ní fọlọ́wọ́n ọpẹ́ ní fọlọ́wọ́n. tí wọ́n bá sọ̀rọ̀ nípa iṣẹ́ orin gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín fúnra yín ṣe jẹ́ olórin àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin bẹ́ẹ̀ látìgbà tẹ́ ti wà ní kékeré tá lẹ́yìn fúnra yín gangan wò ṣe mọ̀ pé ọmọ kékeré máa ń lẹ́yìn tí èèyàn máa ń ní crush fún pé mo ní kíní fẹ́ nìyí mo ní fún tálẹ̀ yín gan wò gẹ́gẹ́ bí aṣíwájú ìyẹn ní ìdíṣẹ́ orin yìí. ní in terms of juju music my number one is Ebenezer Obey so and then secondly Sunny Ade torí ìgbà tí mo wà dé mo máa ń gbọ́ àwọn orin wọn gan so wọ́n jẹ́ àwọn tó fún mi ní so that inspiration láti lè sọ pé I want to sing juju music mo fẹ́ kọ́ type of that music. So yàtọ̀ pé yìí fúnra yín wá ń kọrin tí ẹ bá fẹ́ gbọ́ orin wo lẹ tún máa ń nífẹ̀ẹ́ sí jù láti gbọ́. mo lè gbọ́ ẹni orin because kò síbi tá idea ò ti lè wà kò síbi tí inspiration ò ti lè wà kò síbi tí yìí ò ti lè rí orin mú torí pé kálómi máa máa wò pé tó ń bá ti orin kan kó ń ṣá máa gbọ́ pé wọ́n tún lè máa mú káàkiri. ẹnìkan máa gbọ́ nǹkan tẹ́kùnìkan máa sọ pé máa lọ máa nìṣó níwájú èèyàn á dẹ̀ reverse ẹ̀ sí mo ń bọ̀ máa bá ẹ níbẹ̀
ṣé gẹ́tì kan tí mo sọ. bẹ́ẹ̀ ni àìdíà ní ó máa nìṣó níwájú màá bẹ ìyá lè wọ́n sọ wípé nìṣó màá tẹ̀lé ẹ bẹ́ẹ̀ bí kálukú ṣe máa gbé tiẹ̀ tó ṣe máa gbé kalẹ̀. òun náà lẹ ti gbọ́ yìí àlejò mi náà lẹ ń wò lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé Wonderboy Soleg òun náà lẹ ń gbọ́ yìí Soleg táwọn èèyàn ń pè yín kò jẹ́ kí púpọ̀ èèyàn kan mọ orúkọ yín Soleg yìí gan níbo ni Soleg níbo ló ti jẹ jáde. Soleg jáde from combination of names. Sọjí àti Lékèlú from Soleg. Because èmi àti ọ̀rẹ́ mi lájọ bẹ̀rẹ̀ sí ní kọrin gbà yẹn gbà tí wọ́n wà polytechnic so àdẹ̀rò pé orúkọ oníká fúnra wa àdẹ̀sọ Soleg. lẹ́yìn méjèèjì wá fúnra yín papọ̀. so bọ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo wá sí UK a lot of people ti ń pè mí ní Mr. Soleg Mr. Soleg Mr. Soleg Mr. Soleg Mr. Soleg so orúkọ yẹn ti wá lẹ̀ ó hard láti yọ kúrò lọ́dún di part of you kó ti tómi ara àti ẹ̀jẹ̀. tá a bá sọ̀rọ̀ nípa àwo ó ti di bí àwo mélòó lẹ ti ṣe nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí bóyá album ni o tàbí single tàbí bóyá collabo bóyá ti collabo pẹ̀lú èèyàn àtó mélòó. mo ti ṣe a lot of work the album yẹn had to be 5 but mo ti ṣe a lot of collabo. pẹ̀lú àwọn èèyàn. bẹ́ẹ̀ bí single ṣe bí single àbí album. With album tí mo ṣe is 5 albums I believe. But single ìyẹn ò ṣe é kà ní pé ìyẹn ò ṣe é kà. Àwọn àkọ́kọ́ tẹ̀ kọ́kọ́ ṣe jẹ́ lè rántí orúkọ ẹ̀. Your number ìkejì ńkọ́. Ìkejì ni Why Worry. Ẹlẹ́kẹta ńkọ́ tó táwọn èèyàn bá rí níta kọ́ lè mọ̀ wípé ẹ̀yin lè ṣe Most Wanted ṣèṣe mi lè wá o. Èmi ni Most Wanted. Ẹ ṣàánú mi ọ̀nà ọgọ́. Ẹ fún mi ní Most Wanted yẹn bẹ́ẹ̀ mi kò mọ̀ bá àwọn tèmi lórí ètò lẹ́nìí. Mr. Soleg ni wọ́n wá mi ẹ jẹ́ kó máa wá mi mo ti di Most Wanted fún gbogbo ayé ọmọdé wá mi àgbà wá mi wọ́n dẹ̀ sì máa rí mi nítorí pé Most Wanted ni mo jẹ́ gẹ́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  ó yá fún gbogbo àgbáyé gidigidi Most Wanted ni mo jẹ́ gidigidi ọmọdé wá mi àgbà wá mi o ọkùnrin wá mi obìnrin wá mi nítorí pé Most Wanted ni mo jẹ́ ẹ̀tìgẹ́tì rẹ̀. Ọlọ́run gẹ̀ẹ́tì ẹ̀wọ́ yẹn gangan nìyẹn mo rí mú yàtọ̀ sí pé ń kọrin mo rí pé ẹ tún máa ń tẹ dùrù ẹ tún lè ṣe lórí dùrù báwo ló ṣe wá ń rọrùn fún yín pé bá ti ń kọrin ẹ tún máa tẹ dùrù ẹlòmíì àdẹ lóhùn ò lè ṣe ó ti mọ́ra náà ó ti mọ́ yín lára yàtọ̀ sí dùrù nìkan ìjó tún nìkan míì bóyá tẹ tún lè play. mo lè ta gìtá tátàtà ìgbà kan náà mo ń kọ saxophone but mo kàn wọ́n pé orin ẹni mo rí lè kàn focus lórí àti dùrù yẹn kẹ́kẹ́ tẹ́ tá a bá sọ̀rọ̀ nípa ọkùnrin tó ń kọrin ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà máa ń sọ wípé àwọn ò lè fẹ́ káwọn ọmọ wọn fọkùnrin tó ń kọrin o wọn kì í gbélé o wọn kì í ṣe gbá wọn ń ṣàwo wọn ń ṣe kankan àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi family man nìyí tí mo mọ̀ wípé Ọlọ́run dá yín lọ́lá pẹ̀lú ìyàwó pẹ̀lú àwọn ọmọ àmọ́ lójú agbo tẹ́ ẹ bá wà lójú agbo bóyá tó ní bá ti wọlá tán tàbí tẹ́lòmíì nǹkan tẹ́ ẹ ti kìdélé bàbá ẹ̀ tán ẹlòmíì àkàntakùn ni pé Soleg kú sí ẹ lọ́rùn ọgbọ́n wo lẹ̀ ń dá sí tí ò fi paṣẹ́ lára tí ò ní palẹ̀ lára ọgbọ́n wo lẹ̀ ń dá sí torí ẹlòmíì kí ló ń ṣe ẹ bá mi wọ́dà nù kó lójú agbo ẹnì mọ̀ pé ẹni tó wá náwó gan náà rèé mo mọ̀ pé ọgbọ́n náà lẹ́yìn náà máa fi ṣe pé kó ṣàmá rówó lọ torí pé owó yẹn gangan lẹ́yìn tẹ́lẹ̀ àmọ́ tó fi jẹ́ wípé ọgbọ́n tẹ̀ ń lò tó fi jẹ́ pé àti ibi iṣẹ́ o àti ilé tí gbogbo ẹ̀ tó fi ń lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́. iṣẹ́ ilé kí wọ́n dẹ̀ focus níṣẹ́ tí iṣẹ́ bá dẹ̀ ti parí kí wọ́n padà sí that's it. torí pé ẹlòmíì ọba ti rọkùnrin tó ń kọrin ẹ̀mùpójú tó wọn máa fi wò wọn máa ní wò ó gbogbo àwọn ọmọ tó ti jókòó síbẹ̀ ló ti fojú kó lọ bẹ́ẹ̀ sì rèé wọn mọ̀ pé púpọ̀ iṣẹ́ náà ni wọ́n ń ṣe lẹ́yìn iṣẹ́ wọn ń darí lọlé náà ni kò sí nǹkan tí òtúnjọ́ mọ́ ẹ̀ṣẹ̀ gan ni mo dúpẹ́ Mr. Soleg pé àpè yín wípé ẹ jẹ́ wa ọ̀rọ̀ náà lẹ ti ń gbọ́ òní ẹnu Mr. Soleg yìí ẹ ti ń gbọ́ ní tó bí Soleg tó bá Soleg jáde ọdún tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin àti àwọn àwo tí wọ́n ti ṣe tábà wá sọ̀rọ̀ nípa Ògo Glory yìí kí ló bá Ògo Glory yìí kí ló bá dé gbogbo ẹ̀yin tèmi nínú ilé mo rò bẹ́ẹ̀ rí Ògo Glory lélẹ́yìí o wọn ò bẹ́ kéèyàn tó kó gbó tó dé kí Glory tó dé wọ́n ní kí wúrà gbó tó gbẹ̀mọ́ tó dì mọ́ téèyàn gbé sọ́rùn ó ti la ìmọ̀ye náà ó ti là kọjá Glory yìí kí ló bí Glory yìí. ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìkan náà àwọn band boys ni precisely Fẹ́mi Fish tó máa ń lu drums
ó ní kí n lọ wo nǹkan kan lórí ó send nǹkan sí mi ó forward nǹkan sí mi lórí Instagram pé kí n kàn wo ẹni yẹn so kíní yẹn wá base lórí ògo nǹkan tọrọ yẹn sọ pé ògo kíníkan mo kàn pé so mo dẹ̀ máa ń get inspiration for idea orin gan wọ́n máa ń gbé wá fún mi gan so níjọ́ yẹn wọ́n kàn gbé kíní yẹn láàyè pé ògo ló jí mi lóru àná ògo ló jí mi láàárọ̀ yìí mo ṣáà record ẹ̀ síbi kan ìgbà tí mo dẹ̀ dé show mo kọrin yẹn so in the process pé mo fi ń kọ́ yẹn ògo yẹn wá build so bórin ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn téèyàn á fi ní shape fún so mo dẹ̀ sọ fún ẹni tó lùlù fún mi náà pé contract láti wá ìlú sí because mo wá ní ògo tèmi 10 terabyte ọmọ pé 10 terabyte is like computer hard drive space ó tóbi gan ó tóbi kẹ ẹrẹbẹtẹ so tẹ bá rí 44 kb kilobyte kò jù báyìí lọ kínkínní ni so ògo tèmi 10 terabyte tí mo 44 kb so ẹni tó lù náà wá sọ pé 10 terabyte 10 terabyte. òun kankan wádùn tó jáde fún gbogbo ẹ̀kọ́ kí ìpọnmọ́ra wọn ni. ó wá di pé máa wo wọn lógo láyé báwo náà ṣe fẹ́ lógo lọ́rùn bóun yẹn ṣe bó ṣe jáde nìyẹn. ògo glory yìí ṣé ó ti jáde sáwọn èèyàn ti lè ríra ó ti jáde bẹ́ẹ̀. táwọn èèyàn bá fẹ́ rà á níbo ni wọ́n ti lè ríra náà. wọ́n lè rí lórí iTunes wọ́n lè rí lórí Amazon wọ́n lè rí lórí cdbaby.com ó dẹ̀ wà lórí other different sites wọ́n dẹ̀ lè tọ́ bá catch lórí Instagram at wonderboysolek Facebook at wonderboysolek màá reply wọn màá post ẹ̀ sí wọn tó bá dé Naija náà ni tó bá ti jẹ́ kí n mọ̀ a máa send ẹ̀ sí wọn. ọlọ́ọ̀lẹ́ tí ń gbọ́ ẹ̀yìn tèmi ògo glory ọlọ́run ògo tèmi ògo tó ń pawó wálé ògo tó ń jáwó ògo tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ mo mọ̀ pé yín gan ògo ti yín gan ògo tó ń shine tó ń bright ọlọ́run ògo tó ṣàprápá ògo glory lélẹ́yìí látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Wonderboy Solek náà lélẹ́yìí tẹ́yìn gan bá gbọ́ wà láyẹ̀ nífẹ̀ẹ́ gbórin míì mọ́ àgàgà téèyàn bá tún wá jí láàárọ̀ téèyàn bá tiẹ̀ wá jẹ́ni tó jẹ́ bó ti ń lọ ń wáṣẹ́ tó ti ń ìwọ tó ti ń wáṣẹ́ tó ti ń gbé gbogbo kinní káàkiri látijọ́ ìwọ jí láàárọ̀ kan fórin sí i wàláhì ibi tó ti lọ wáṣẹ́ yẹn máa fún ẹni ògo yẹn máa wá ẹrí ni ògo tí ò sí bẹ́ẹ̀ awọ ẹ̀rí àti lọ jókòó díẹ̀ àwọn orin téèyàn lè gbọ́ tó lè mú ìdùnnú wá àwọn orin téèyàn lè gbọ́ tó jẹ́ wípé eré tó ti lọ gan asáré padà wá ni lórí eré òní ògo yìí ẹ lè ríra lórí Amazon lórí iTunes tàbí tẹ́ bá pè iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò àmọ́ bó ṣe máa dọ́dọ̀ yín tàbí tẹ́ bá pè Wonderboy Solek Naija lẹ́yìn wà ní Europe níbikíbi tẹ́ bá wà á dọ́dọ̀ yín wọ́n á fún yín tá bá sọ̀rọ̀ nípa Solek irú oúnjẹ wo lẹ fẹ́ràn jù náà. àpò láìpẹ́ oúnjẹ gan. èèyàn kan gbọ́dọ̀ rí kí wọ́n mọ̀ pé fẹ́ràn oúnjẹ. ṣùgbọ́n mi kì í jẹ portion tó pọ̀ jù so rice and plantain pẹ̀lú goat meat tó yí gbogbo tó yí ọlọ́run tí wọ́n dín gbẹ. tó lè jẹ́ ká ju yán náà sí ni ká ju ẹ̀gúsí tó sick sí. ẹ̀gúsí tó ti ṣàìsàn kára rẹ̀ ọ̀yá. tó sick gan ọlọ́run ṣàánú fún mi. ó rè gidigidi. ọlọ́run ẹ̀sìn mú mi ṣàìsàn lórí ìjókòó. tí Solek ó dalẹ̀ mi ò ní í dá. ẹ̀yin tèmi nínú ilé ẹ̀ ti gbọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ gba Solek lálejò ọlọ́run bá ti wáyán tó dáa àtọ́bẹ̀ ẹ̀gúsí màdàmú bọ́ ọmọ gbìyànjú lẹ́nu ọlọ́run kọ́lọ́wọ́ bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn ọmọ fún wọn lókun àtagbára ẹ̀yin tẹ́ bá ti fẹ́ràn yan báyìí èmi láìkí àwùjẹsà ní èrè olóògùn yẹn gbogbo apá olú ẹ̀ ní ọ̀dà bí ẹni tí ń gbé mọ́ṣú ọlọ́run kó ṣàánú fún wa táwọn náà lẹ ti gbọ́ èyí tá a bá sọ̀rọ̀ nípa bóyá àwọn club ìgọ̀gọ̀ club wo lẹ́yìn lẹ support. ṣé football club lẹ́yìn football club bẹ́ẹ̀ ni. ok anyway èmi lè yan Morata èmi lè yan Edina Zad èmi lè yan Olivier Giroud èmi lè yan William èmi lè yan Pedro èmi lè yan Azpilicueta èmi lè yan N'Golo Kante èmi lè yan Antonio Conte èmi lè yan Abramovich èmi lè yan Chelsea ni yín lẹ dárúkọ gbogbo yìí tán up Chelsea up blue ẹ̀yin tinú ilé. blue làwa o àwọn ẹwù wa blue ni blue ni ẹ̀rí gbogbo tán ni ẹ̀mí ló sọ fún mi ẹ̀mí sọ fún mi láàárọ̀ ni pé blue ni kí n wọ̀ ọlọ́run blue ni mo wọ̀. tá a bá sọ̀rọ̀ nípa exercise wo lè máa ń ṣe láti keep fit. máa ń gbé speaker. ọ̀lẹ́ ni mímì rí lọ́yún kí mi lọ́jú nǹkan kan. pé speaker
lẹ́ bá bẹ́ẹ̀ bá ti kí mo máa fi speaker jí. ẹ wọ́n fi ń gym ìsókè àmọ́ra ìtìyẹn gan náà iṣẹ́ náà nìyẹn náà. ọ̀gá ẹ̀yin tèmi nínú ilé Wonderboy Solek àárọ̀ lẹ ti gbóhùn wọn nínú ilé yìí tẹ̀ ti ń gbọ́ wọn fún àǹfààní àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn táwọn náà ti ń gbégbá orin báyìí táwọn náà ń wò ní lókè táwọn náà fẹ́ gòkè àgbà àmọ̀ràn wọn lẹ́ní fún wọn torí ẹlòmíì àwò pé bóun bá ti ṣàwó kankan náà yìí tẹ̀ ní kó ń blò ṣébẹ̀ náà ló máa ń rí ẹ bá mi fún wọn ní àmọ̀ràn. nǹkan tí mo rí sí gbogbo nǹkan ni pé èèyàn láti dá yàtọ̀. You have to pull yourself out and be distinct. Do something different, creative, be creative. Téèyàn bá ti wà creative yẹn èèyàn máa dá wà. Mo sọ kí nìkan lẹ́ẹ̀kan pé a lot of ideas that are brought to the table is what some people are using today. The originality is there. So try and be creative. Once you are creative, as long as you are talented, you can be creative. So àwọn ẹlòmíì wọ́n máa ṣiṣẹ́ tọ́lọ́run fi rán wọn. kọ́ mọ́ wọn wago aláàgó sáré. So kéèyàn ṣe nǹkan tọ́lọ́run fi rán tọ́lọ́run fún ẹ̀bùn tọ́lọ́run fún ibi tọ́lọ́run rán sí kéèyàn ṣe kéèyàn dẹ̀ wà creative kó lè dá wà. ní ok báyìí la yẹ ọ̀tọ̀ la yẹ tẹ bá nídìí nǹkan báyìí ẹni tó lè ṣe perfect tó yẹ pé abímọ ni òun ní ẹ lọ pa. That's it. kéèyàn má dẹ̀ wà relentless because relentless ni pé kéèyàn máa mi mọ́mú yẹn fẹ́ sọ relentless ní Yorùbá pé kéèyàn máa tiraka kéèyàn máa rẹ̀wẹ̀sì àwọn kọ́kọ́ wà tó máa fẹ́ fàyàn sílẹ̀ a lot of things. àwọn lọ show táyà bẹ́ẹ̀ àti táyà bẹ́ẹ̀ dé show speaker ọ̀dà kíní kan ṣẹlẹ̀ kíní kan jí kíní kan disc ó máa ń happen ó ti happen dáadáa. tàbá ń sọ̀rọ̀ nípa àwọn àdójúkọ tẹ́yìn kan ti dojúkọ nídìí iṣẹ́ yìí. àìmọye. àmọ́ jọ̀wọ́ gan-an nínú yín dùn jù nídìí iṣẹ́ orin yìí ní hòtẹ́ẹ̀lì sọ pé Ọlọ́run ibi iṣẹ́ yìí tí mò ń ṣe yìí inú mi dùn níbẹ̀. kò sí ìjọ tí n bá mú microphone tí n bá rèèyàn kan tó dìde tó ń jó tínú rẹ̀ ń dùn tó ń rẹ́rìn inú mi dùn. inú yín dùn because mo achieve mo successfully deliver message yẹn ó dẹ̀ ń get to bó jẹ́ yẹn kan tí bá wà ní bó jẹ́ ẹ̀yin nǹkan tẹ̀ wá ní Ọlọ́run tí mo máa ń dá sí ya fire by thunder yẹn àlùjọ yẹn ò rọrùn ìyẹn ti múnú tèmi dùn. àlùjọ yẹn ò rọrùn èèyàn gbọ́dọ̀ mọ̀ jò wàláì táwọn èèyàn bá fẹ́ gẹ̀ẹ́tì yín lórí Facebook báwo ni wọ́n ṣe lè gẹ̀ẹ́tì yín. Wonderboy Solek lórí account mẹ́ta ni mo ní. ilé dẹ́dẹ̀ àmọ́ Wonderboy Solek Ọlọ́run tí mo bá tiẹ̀ mọ̀ máa lọ international máa ṣe gbogbo rẹ̀ kò easy kò rọrùn àmọ́ tó bá ti pe Wonderboy Solek lórí gbogbo Facebook yín wọ́n máa gbé jáde. Wonderboy Solek lórí Instagram kọ́. lórí Instagram Wonderboy Solek èmi náà ni. lórí Twitter lórí everywhere Wonderboy Solek. kò easy bí mi pé kílé tí mo jẹ́ Wonderboy. Wonderboy yìí náà wọ́n wò pé wonder ẹ̀yìn náà ṣe abracadabra ni kò tiẹ̀ yé mi. Wonderboy ni ẹni tèmi mọ̀ tó jẹ́ pé lálẹ́ òní kò kọrin ní Nàìjíríà alẹ́ ọ̀la kò kọrin ní London alẹ́ ọ̀túnla kò kọrin ní Amẹ́ríkà. pé ọmọ tó ń dára lójoojúmọ́ tó ń dára káàkiri tí ò sí nìkan pé táwọn èèyàn bá pè ní Nàìjíríà sì ń lọ nìyẹn ní Amẹ́ríkà Europe ẹ̀ ń lọ nìyẹn àgàgà tó bá jẹ́ ti UK yìí gan wọ́n fi dá outside London pé kò sí èyí tó ń pè ní tẹ̀ ìjà ń bẹ̀ pé ó ń já cháchá táwọn èèyàn bá fẹ́ pè yín lórí aago ńkọ́ bóyá ẹ̀yin àbí máníjà yín nílẹ̀ yìí tàbí ní Nàìjíríà báwo ni wọ́n ṣe lè pè yín wọ́n ṣe lè gẹ̀ẹ́tì yín. ẹni wọn pàgò yín wá gẹ̀ẹ́tì. torí family man ni wọ́n wọ ẹ dákun o ẹ mọ́ fíláàsì o ẹ bá ti pè mí ẹ gẹ̀ẹ́tì. tó bá ti gẹ̀ẹ́tì. ẹ̀yẹ bá ti gẹ̀ẹ́tì ẹ̀yẹ iṣẹ́ àpèbílẹ̀ rédíò mo easy láti gẹ̀ẹ́tì bàjẹ́. Solek oníbí ẹ̀ka tó lọ kódà mo mọ postcode ilé wọn màá lọ nílé wọn báyìí màá kàn fà wọn jáde ní ẹ̀yẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò láti gẹ̀ẹ́tì wọn láti pè wọ́n fún eré tẹ́ ẹ bá fẹ́ ṣe bóyá kò mọ ni ìgbéyàwó ẹ̀ ń ṣèrántí òkú àgbà ni ẹ̀ ń ṣe àjọ̀dún ìjọ́ńkọ́ bẹ́ẹ̀ church kórè gbogbo ẹ̀ wọn làwọn wà ńbẹ̀ tẹ́ bá ti pè wọ́n wọn á dà yín lọ́wọ́ lẹ́ẹ̀kan wọ́n sì ẹ̀ ní wọ́n tún ṣe pátí divorce sí sẹ́yìn náà ń gbà.
irọ́ lórúkọ Jésù lórí bọ́tẹ̀ wọ́n máa tún yàn ká. wọ́n láwọn kan tó ń ṣe pàtí ẹ̀ sólẹ́kì láwọn ò sí fún yẹn ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti fẹ́ gẹ̀ẹ́tì wọn ẹ̀yẹn ṣàpè ní Ìyá Ìbàdàn ẹ pé lè ṣe wa sólẹ́kì wọn dá yín lọ abẹ́ lọ sórí Facebook wọn Instagram ní YouTube ní Twitter ní ẹ tẹ Wonderboy Soleil ẹ fi mẹ́sẹ̀gì ń síbẹ̀ wọn á dá yín lò fún gbogbo ìtẹ̀ bá fẹ́ ẹ bá ń fẹ́ olórin àsìkò àwọn àlùjọ tó lé àlùjọ tó kí káká ẹ mọ àwọn àlùjọ téèyàn àjọ tó jẹ́ pé mo ti wá sí pàtí yín kan ṣé àmọ̀ wípé bí tí mo ti ń ṣe MC wájú obìnrin yẹn dẹ̀ ń jó ṣe àmọ́ ìgbà tó fẹ́ kó wájú ní kò rántí gbé díẹ̀ dání. ìyẹn náà pè ní abracadabra. mo wá wò báyìí mo ní obìnrin yìí ló mọ̀ gbàgbé ìdí rẹ̀ lẹ̀ sọ ìjọ náà ló wá pọ̀ tó lọ́mọ àlùjọ yẹn lè ó kira àlùjọ yẹn pọ̀ jù ẹ̀yin tí a bá ti fi àlùjọ yẹn fún gbogbo ìnáwó yín àwọn orin tó gbámúṣé ẹyẹ ṣáà ti pè Soleil Wonderboy wọn á dá yín lóhùn láìpẹ́ síbi dẹ́kọ̀ wọn sísàlọ àmọ́ bíi ti Afghanistan àbẹ́ máa lọ yẹn náà. bíi Syria kọ́. wọn ní bíi Syria kọ́ àti Afghanistan bíi Iraq kọ́ wọn ni ẹ̀ mọ́ àmọ́ tẹ bá ti rántí gbogbo ẹ má gbàgbé Ògo Glory ògo tó ṣàprápá ògo tó wà ńbẹ̀ ògo tó gbẹnu dúró gbẹnu tó ti ń bá Ọlọ́run ó ní spicy nú ògo yẹn ní spicy gbogbo ẹ̀ ló gbé dúró ẹ̀yin náà ẹ lọ bò ó wìtìwìtì ẹ lọ ra tiyín lónìí ẹ má jẹ́ kán ròyìn ẹ̀ fún yín torí bí tèmi ṣe wà mi ò ní fún anybody Ọlọ́run mo kàn ní máa play lórí rédíò ẹ máa gbọ́ ẹ máa play lórí show ẹ máa gbọ́ ẹ pé Wonderboy Soleil fún gbogbo àríyá tẹ ẹ bá fẹ́ ṣe ẹ tún bá mi ju track kan fáwọn èèyàn kí n tó máa yọ̀ǹda yín torí mo mọ̀ wípé ẹsẹ̀ kan Soleil níbí ẹsẹ̀ kan ní pàtí ni. Let's dance Soleil music Soleil music ó dùn wọ́n fa kìkì gbangbangbangba wọ́n fẹ́ máa mọ bó ṣe ní lọ ní ìlú tàwọn dẹrùn rárá tọ̀tẹ̀ yíyàtọ̀ olóyin ládùn come and see iṣẹ́ Olúwa ni let us dance let's dance Soleil music Soleil music ó dùn wọ́n fa kìkì Adésọjí mo dòde ẹ jọ̀wọ́ èmi ló lòun mi ó Soleil tún gba lérè ìtàwọn ìlú tí padà sẹ́wọ̀n ẹni kan máa fi gbà kan bọ̀ kan àwa ló lórin sẹ́yìn o má sọ méjì má sọ méjì lọ́rọ̀ àwa ló lórin sẹ́yìn o. Ọlọ́run ẹ̀rọ ohun yẹn bó ṣe ń dùn ohun yẹn bó ṣe ń Ọlọ́run ṣe máa ń la oyin ni ẹ̀ la oyin Ọlọ́run náà ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bàbá rántí èmi náà má gbàgbé mi níjọba rẹ̀ ṣàánú fẹ́mi náà bó ṣe ṣàánú Soleil ẹyẹ èèyàn mi nínú ilé mo kí gbogbo yín pátápátá wípé ẹ ṣé fún àlejò wa lórí ètò lẹ́nìí àwọn náà lẹ ti ń gbóhùn wọn ẹni bọ́n ṣe ń jù lèmi gan Ọlọ́run èmi gan dúró déédéé àlejò mi náà nìyẹn Wonderboy Soleil fún gbogbo àríyá yìí òde yín tẹ́ bá fẹ́ pè wọ́n ẹyẹ ṣáà ti kàn sí wa nílé iṣẹ́ ìbílẹ̀ àbíkẹ́ lọ sí gbogbo orí social media rí wọ́n bẹ̀ ẹyẹ tẹ Wonderboy Soleil ẹ máa gbọ́ wọn bẹ̀ fún gbogbo ìnáwó yín tí ẹ bá fẹ́ ṣe mi ò kàn ní yọ̀ǹda yín bẹ́ẹ̀ lórí ètò mo fẹ́ kẹ́ ẹ bá mi blow fún iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà pé kàn máa gbọ́ ìbílẹ̀ rédíò ẹ bá mi blow fún ọlọ́. tó bá fẹ́ gbọ́ rédíò ìbílẹ̀ rédíò ní o ìbílẹ̀ rédíò ní wọ́n ní tó bá fẹ́ gbọ́ rédíò ìbílẹ̀ rédíò ní ìbílẹ̀ rédíò èmi Sọjí Soleil mò ń sọ fún gẹ ìbílẹ̀ rédíò #1 ṣáàlì lọ rí wọn níbẹ̀ kó máa gbọ́ wọn níbẹ̀ tó bá fẹ́ advertise o lọ sí ìbílẹ̀ rédíò. ẹ rí ohun yẹn nìyẹn wà láì lórí program akọ̀ máa jù ni òun náà lẹ ti gbọ́ ẹ̀ mo sọ fún yín mo láwọn olórin Ọlọ́run máa ń gbé rìn ni wọ́n máa ń gbé rìn ní gbogbo ìgbà wọ́n ní ìbílẹ̀ rédíò ẹ̀ máa gbọ́ ẹ ṣeun gan àlejò mi Wonderboy Soleil pé a pè yín wípé ẹ jẹ́ wà lórí ètò mo mọ̀ wípé iṣẹ́ wà kí a máa dà yín dúró fún gbogbo àwọn olólùfẹ́ yín gbogbo àwọn tó ń gbọ́ yín ẹ bá mi dágbére fún wọn pé àtúnpè yín àtúngbè yín wá níjọ́ míì àmọ́ títí ìgbà náà kan máa gbọ́ Wonderboy Soleil Ògo Glory kan dẹ̀ lọ bò ó wìtìwìtì. bẹ́ẹ̀ni ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tẹ gbọ́ wa etí tẹ fi ń gbọ́ wa ò ní di o a máa rí yín bá o àdélé bá rí àrùn kórè àìbí Jésù lọ́wọ́. àmín orúkọ Jésù hallelujah láti lè ṣe wa ìbílẹ̀ rédíò mo mọ̀ pé ẹ ṣàgbédélé ọmọ wà nílé ìyàwó wà nílé kọ́ lè mọ̀ pé lè ṣe ìbílẹ̀ rédíò òǹlẹ̀ wá ẹ bá
ẹ bá wa fọwọ́ bá wípé àpè yín wípé ẹ jẹ́ wa. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ìbílẹ̀ rédíò ó yá ìbílẹ̀ rédíò gẹ́gẹ́gẹ́ ìbílẹ̀ rédíò gẹ́gẹ́ www.ibileradio.com www.ibileradio.com anywhere in the world ẹ bá gbọ́ wọn. ẹ ṣeun gan ni wonder voice tolek ẹ ṣe tá a pè ní tẹ jẹ́ wa ẹ ṣeun ẹ̀yin èèyàn wa àdúpẹ́ ibi tá a ti ń gbé tòyìnbó àti ibi tá a bá dé a máa lọ báyìí á tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba èmi náà ni màá wá wá èyí náà ni màá máa bá ire òní lé wa ọ̀nà dínà wá ire báyìí náà lójú owó rí àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wa lórí Facebook lórí rédíò lórí Instagram gbogbo ìpátá náà la kí ipò ẹ̀ṣẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà nílùú London níbẹ̀ náà la wà yìí ẹ ṣeun á tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yìí ìyá àbàdàn yín náà ní yàbọ̀ ní one and lonely pírẹsẹ̀ntà yìí náà rèé á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn ọ̀yájú ọmọ yìí rèé tó pàṣíwájú bàbá adéwọ̀tán rẹ̀ jẹ́ one fún gbogbo UK bí ọmọ yìí náà ni mò ń dágbére lẹ́ni á tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run títí ìgbà náà ire lójú owó rí o ó dìgbà náà ká pàdé láyọ̀ ká má dolódì lẹ́yìn àwa ire o ó dàbọ̀. ẹ bá mi tọ́jú adékúnjì jòjòló bàbá àdó àti ìwọ̀n lọ́la ọmọ rẹ̀ àwọn buhari ọlọ́kọ̀.